Ẹ káàárọ̀ àkójúmọ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ wa. Ẹ tún káàbọ̀ sórí ètò òṣèlú ìkànnì adẹ́rìn-ín-pòṣónú ìkànnì ìfẹ́yín ẹ̀ 32 FM 94.9. Eléyìí tá a kalẹ̀ sí àjà kẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Mo tún kí yín ẹ káàárọ̀ ọ̀dẹ̀ òdùnbí ṣe dáadáa òun náà lẹ́wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà láàárọ̀ yìí. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi. Ẹ kú ojúmọ́. Lónìí lórí ètò òṣèlú, ọ̀kan pàtàkì lára àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, àgbà mọ́jẹ̀lú ó bàjẹ́ òun náà ni wọ́n ṣe. Ẹni tí wọ́n ti fìgbà kan rí jẹ́ akọ̀wé ìkéde ìyẹn alukoro fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re nílẹ̀ yìí. Àwọn tún ni gbọ̀ǹkà Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá, Mọ́gàjí Ìbàdàn bí ọba bòmí, Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀. Ẹ káàárọ̀ bàbá. Àwa nu ò ṣe dáadáa la bá gbogbo ilé. Dáadáa la wà. Ọ̀dẹ̀ òdùnbí bí ẹ̀ tí ì dáhùn gbogbo wa la mọ̀ pé nǹkan ò dàbẹ́ ni kó fara rọ, ṣùgbọ́n àtúnṣílẹ̀ ń bọ̀. Kì í ṣe pé mò ń sọ pé lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ Ọlọ́run làwa ń sọ o. Lágbára Ọlọ́run ọkàn wọn ò balẹ̀. Ìtúsílẹ̀ ń bọ̀. Bàbá wa Adédìbú kọ́ lòun fẹ́ràn kẹ́ bàbá mi Àkànjí. Àkànjí ọmọlé Olúpòyí, Máríkàn Ìbígbọ̀n. Bí nǹkan kan ò bá tí ì ṣe dáadáa, a ní pẹpẹlẹ má dúrà rẹ̀. Ọ̀dọ̀ bàbá sì ni bàbá ni wọ́n bàjẹ́ sí o. Èyí tí ì rí kinní ọ̀hún. Sábà wá ní Ọlọ́run ọba ní Ọlọ́run ní tẹpẹlẹ má dúrà rẹ̀. Tẹpẹlẹ má dúrà rẹ̀. Kí gbogbo wa ká tẹpẹlẹ mọ́ àdúrà wa. Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀, ta gan ladarí ìran Yorùbá lásìkò tá a wà yìí? Ṣé Yorùbá gan ladarí? Adarí fúnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ní máa ń yan adarí, ẹnìkan sì pera rẹ̀ lídà. Mo wà lọ́dọ̀ sìstá mi, ká tó rí èèyàn bí Awólọ́wọ̀, ọmọ Ẹfúnyẹlá, tó tún dọ̀run Alákejì. Mo wà lọ́dọ̀ sìstá mi Tòkunbọ̀ Awólọ́wọ̀ Dòsùnmú. Àwa jọ ń wo àwòrán kan tó ti pẹ́, n ò rò pé àwọn èèyàn gan rí gbogbo àwòrán yẹn tán láyé ìgbà ẹgbẹ́ ọmọ Odùduwà. Ó sì nídìí tí bàbá Awólọ́wọ̀ àtàwọn kan fi ronú sí o. Ẹgbẹ́ ọmọ Yorùbá wọ́n fẹ́ pè, ṣùgbọ́n wọ́n wò pé ẹ bá pè lẹ́gbẹ́ ọmọ Odùduwà. Nígbà yẹn ìta ń pè ní Western Region, ìwọ̀ oòrùn, Adé Àsàbà láti Badagry, Adé Àsàbà, ẹlẹ́yàmẹ̀wẹ̀ wà ń bẹ̀. Wọ́n ẹ̀yà tó fẹ́ẹ́ ṣe tó gbòógì jù òun ni ẹ̀yà Yorùbá. Ṣùgbọ́n tá a bá wá sọ pé ẹ̀yà Yorùbá, àwọn Ẹ̀dó ńkọ́, àwọn Ṣẹ̀kírì ńkọ́, àwọn Àkókò Ẹ̀dó ńkọ́, àwọn ìlú kan ń bẹ tẹ́yìn gan mọ̀, Wùsẹ́, Ùgbẹ̀sẹ̀, gbogbo ẹ̀ ní Àkókò Ẹ̀dó. Yorùbá wọ́n ń san pọ́nbélé Ẹ̀dó state wọ́n wà. Ṣùgbọ́n wọ́n bá wá sọ wọ́n lọ́mọ Oòduà làwọn. Bẹ́ẹ̀ dé ilẹ̀ Ìbìní, ilẹ̀ ìbínú ní ilẹ̀ Ìbìní, torí Ọ̀rànmíyàn tó dífá fún awo ọwọ́ mi ká táwọn ará Bìní ń pè ní Ẹ̀wẹ̀ká. Táwọn náà bá tún sọ táwọn máa kí ọba wọn ní Ọ̀mọ̀nàbà ní Oòduà. Oòduà wa náà ni. Lábà tí wọ́n á dé Ṣẹ̀kírì nǹkan, wọ́n á sọ fún mi pé inú àwọn tó tẹ̀lé Ọ̀rànyàn wá láti Òde Ọ̀yọ́ ni àbí Òtúfẹ̀ tó wá sí ilẹ̀ Ìbìní. Nínú wọn láti rí àwọn náà tí wọ́n tẹ Òde Ṣẹ̀kírì. Òde òun lásán ló ti fi hàn. Láyé ìgbà dáhùn Òde Ọ̀yọ́ tẹ̀bí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá tún wá wo àwọn ibì kan ní Rẹ́mọ lónìí, wọ́n bá kì í dé Akẹ̀sán Ọ̀yọ́. Ẹ bá ń gbọ́ Òde Rẹ́mọ.
òde ọba ń ta tá a jẹ ní Ìjẹ̀bú níbo wọn òde ibo ní Ìjẹ̀bú òde àwọn náà tó pẹ́ra wọn ní òde ṣẹ̀kírì wọn já yọpá o ọmọ Oòduà pọ̀ bí mo ń bọ̀rọ̀ lọ́nà ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn ntẹ́mi àti sista ń wò ní àwọn bàbá bíi H.O. Davis bàbá sista mi tí mo fi tọ̀wọ̀tọ̀pọ̀ pè Her Excellency Distinguished Senator Kòfórọlá Bọ́kùnà Akérèlé bàbá wọn wà ńbẹ̀ Awólọ́wọ̀ ní sẹ́kítírì ẹgbẹ́ ọmọ Oòduà ìgbọ́n gbà gbogbo ẹ̀ yìí tó di pé wọ́n dá Afẹ́nifẹ́re lẹ̀ 1951 gbogbo àwọn bàbá yìí gan ní ilé wa gan tó lè fẹ́ bí Awólọ́wọ̀ lẹ́mọ́ ẹ̀ mọ́ tí wọ́n ń kọ́ ta ló láwa ò ní bàbá táyì àní bàbá Awólọ́wọ̀ bàbá wọn á bẹ̀rẹ̀ lọ́wọ́ sísá mi tó fún mi àwọn tí wọ́n ń kọ́ Awólọ́wọ̀ bàbá wa yìí àní bàbá wọ́n mọ̀ ju bàbá lọ sísá mi ní ẹni tó bí bàbá tó lè bí bàbá gan ń bẹ́ nù wọn wọ́n ìtọ́jú ọjà iṣẹ́ ọwọ́ bàbá ni bàbá òpera rẹ̀ lídà o bí mò ń bọ̀rọ̀ lọ́nu àwọn èèyàn ni wọ́n ń pè ní lídà nǹkan kan ṣẹlẹ̀ náà ń bàdàn ọjọ́ pẹ́ báyìí ẹ̀gbọ́n mi Professor Adéjùmọ̀ ní sẹ́kítírì Ìbàdàn gbọ́nà kí wọ́n ti pa ṣẹ̀ṣẹ̀ lé Abíọ́lá Mọ́sá yóò bàbá kan bẹ lálẹ́kùsọ́ bàbá òun ní bàbá wa adé ọjọ́ mọ́ sọ pé àwọn bàbá àwọn bí mo kọ bàbá yìí ó rán mi létí lálẹ́kùsọ́ àwọn lídà Ìbàdàn gbà náà bàbá Adédìbú gan ló ní ẹ jẹ́ kí wọ́n lọ rẹ̀ mọ́ ṣe lídà ìwé kan tí ẹ̀ ń bẹ tí bàbá Adédìbú sọ pé àwọn ẹni lídà Búsàrí Adélakùn tí mò ń sọ ní 1990 wọ́n ti lọ Council Assembly 1988 dé àwọn LAM Dr. Odowu nígbà náà Dr. Adéjùmọ̀ gbọ́ àwọn tí wọ́n lọ sí Council Assembly gba wọn wá dé màá fẹ́ rántí bàbá Búsàrí Rájí so nígbà wọn sì sọ̀rọ̀ bàbá wa Adédìbú ní ẹnìkan ìpẹ́ra rẹ̀ lídà àwọn èèyàn àtọ́rọ̀ ní máa ń pèèyàn ní lídà nígbà tásìkò tó ó sì bọ́ sọ́dọ̀ bàbá wa Adédìbú ìṣe rẹ ìwà rẹ báwọn aráàlú ṣe rí ọ bí wọn náà ṣe ń fi inú kan ọkàn kan fi bá àwọn èèyàn lò tó sì mú ọ̀rọ̀ ìlú ní ọ̀kúnkúndùn òun ni ó sọ ọ́ di lídà ẹ ń bá dédé ṣèṣe pera rẹ̀ lídà táwọn wá ní kéè ṣe lídà ń wọ́ ìwé mímọ́ náà sì sọ fún wa pé rẹ ara rẹ̀ lẹ̀ Jésù Kristi ọmọ Mèrí wọ́n bí ọba débì kan wọ́n yára kó lọ rè jókòó wájú ra rẹ̀ sípò ọ̀wọ̀ jókòó sẹ́yìn tí wọ́n bá rí pé èèyàn ńlá kan wà láàrin wa wúlewúle wọ́n máa pè pé lágbájá máa bọ̀ ní wájú yìí ẹlòmíì sì wà jẹ́ wà wájú gan tí wọ́n kàn pọ̀ sọ fún pé ọ̀rẹ́ wa má bínú èèyàn lápá pàtàkì náà ṣùgbọ́n ẹ bá wa jókòó sí ibẹ̀ yẹn náà wọ́n yẹn déédéé ẹ ń bá pẹ́dà rẹ̀ lídà tọ́lọ́wọ́n bá pè lídà ńgọ́ wọ́n sọ̀rọ̀ rẹ lọ. kí wàá ní ìyàtọ̀ tí ń bẹ láàrin bí bàbá Awólọ́wọ̀ ṣe di adarí ìran Yorùbá yìí torí pé ńgbà táwọn náà jẹ́ adarí Yorùbá gan bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ kan gbà kan pé olóògbé olóyè Àdìsá Akínlóye àtàwọn míì gan tako jíjẹ́ adarí Yorùbá tí bàbá Awólọ́wọ̀ jẹ́ ńgbà náà ṣé láti ìgbà náà kò wá tí sí ẹnìkan tó ti jẹyọ. irọ́ wọ́pàá wọn sọ pé Ọbásanjọ́ purọ́ ṣùgbọ́n tí tó ka ẹlẹ́yìí bóyá ọ̀gbọ́n wọn dáadáa irọ́ pọ̀ mbẹ́ nítọ́ṣẹlẹ̀ rí bàbá wa Awólọ́wọ̀ kò ẹ́bà sọ rí fún ọjọ́ kan láàárọ̀ dalẹ́ pé mi lídà Yorùbá o màá sì explain. ìgbà táwọn èèyàn ti á mú wọn ní adarí ní sùúrù náà mo ń sọ wípé àwọn èèyàn wọn ń pè wọ́n lídà bàbá Awólọ́wọ̀ ó gbọ́n jù bá lọ. ní 1951 oṣù mẹ́ta péré ló gbà wọ́n kí wọ́n fi kó ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ Action Group tó jẹ́ pé àdàpè wọn ni pé life more abundant a fẹ́ gba àwọn èèyàn lẹ̀ torí bá a ṣe bẹ́rù la ṣe bọ́mọ gbogbo orin tẹ̀ ń kọ́ lẹ́yìn Yorùbá àwọn Awólọ́wọ̀ ló sọ ó orin àwọn Afẹ́nifẹ́re ni o tí gbogbo yín gbà sí lórí ilẹ̀ Yorùbá lónìí. bẹ́ẹ̀ ni
àwọn tó nípa nú orin yẹn dáadáa ó yẹ ká máa bọ̀wọ̀ fún wọn. Rauf Arẹ́gbẹ́ṣọlá àwọn ni wọ́n kọ́ ṣe orin yẹn jáde ní Yorùbá tí wọ́n sì lọ gbé fún màmá wa Awólọ́wọ̀ àti sista Tókunbọ̀ pé ẹgbà yí yẹ̀wò. Ṣùgbọ́n àmọ́ àwọn tí wọ́n túmọ̀ ẹ̀ láti òyìnbó òun ni Awólọ́wọ̀ fi ṣe UPN anthem. Lápapánjọ́ náà wọ́n sóògbé kan wọ́n jí òun ló sì wá sí wọn lẹ́nu. Ó ní ẹ̀jẹ̀ rẹ yóò wò mí sàn, ẹ̀jẹ̀ rẹ yóò wò mí sàn, ẹ̀jẹ̀ rẹ mẹ́ta lọ́kan bàbá Awólọ́wọ̀. Lẹ́kọ̀ọ́ nìbàdàn àmọ́ ṣe Methodist tábàdé kẹ́nẹ́ Anglican ni wọn. Ìkẹta yòókù àmọ́ sọ́njọ́ mi. Tí bàbá wa ṣe ń jẹ́ ìní wọ́n wá pé Ẹ̀bà Ògúndé pàdé èmi ní studio. Ẹ̀jẹ̀ rẹ yóò wò mí sàn tí bàbá tají lórí ọ̀rọ̀ orin yẹn ni wọ́n fi wá kọ orin yẹn. Up Nigeria wọ́n fi bẹ̀rẹ̀. Òun la fi sọ pé iṣẹ́ wà fún ilẹ̀ wa. Bàbá Awólọ́wọ̀ ní it is a duty that we owe. Kì í ṣe iṣẹ́ wa fúnlẹ̀ wa o. Àwọn máa ń sọ bẹ́ẹ̀ sọkúsọ wọn sọ. Iṣẹ́ wà fún wa láti ṣe ńlẹ̀ wa. It's a duty that we owe. Òun la fi sọ egalitarianism òun la sọ di bá a ṣe bí ẹrú. Nígbà àwọn àwọn parí ẹ̀ pé up Nigeria òun la sọ pé ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ògo adúláwọ̀. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ ni pé nígbà tí Ọlọ́run dá ìran Yorùbá kò dá wa pé ká ṣera wa lọ́kan, kò dára pé ká ṣera wa ní pẹ̀kípẹ̀kí. Oòduà ló kọ́kọ́ kó gbogbo ilẹ̀ Yorùbá papọ̀ tó kó wa jọ. Oòduà tẹ̀wọ̀nrọ̀ ló kọ́kọ́ kó gbogbo wa. Kò easy fún Oòduà náà wọ́n lè kó òǹfẹ́ tó sá lọ Ọ̀rànfẹ̀. Ó sá lọ òkè Ọ̀rànfẹ̀. Àbọ̀gbọ́ Ọbàtálá gangan lọba tí ń jẹ. Nígbà tí ló tù fẹ́ àgbààgbà mẹ́rìnlélógún ọba Jíó, ọba Lẹ́dùgbà, ọba Lọ́ràn, ọba Láàké, Ọ̀rúntọ́, àwọn tí wọ́n ní Ifẹ̀. A máa ń pè wọ́n ní Ifẹ̀ apá ọ̀tún, Ifẹ̀ apá òsì. Fọ́tógráfù bàbá wa kan Adésọjí Adérẹ̀mí ń bẹ tó jẹ́ pé ó ṣọ́ àwọn àgbààgbà mẹ́rìnlélógún yẹn. 8 on one side wọ́n ń pè ní Ifẹ̀. Àwọn ní Kábíyèsí Olúbùṣe wọ́n ti ẹ̀ pè mí sí 25th anniversary wọn ni wọ́n pè mí sí. A wà ń bẹ̀ láìpẹ́ jọjọ lẹ́kọ̀ọ́. So àwọn ni wọ́n wá sọ àwọn àgbààgbà mẹ́rìndínlógún yẹn di ọba. Torí ọba náà ni wọ́n kó tó di pé Oòduà dé. Gbogbo orúkọ wọn ọba náà ló bá lọ. Ìgbẹ́ni tó jọ̀gá gbogbo wọn ni Ọbàtálá. Òun ni ọba Mẹ́rì ó wà náà tó tẹ̀lé Oòduà láti gba kìíní yẹn lọ́wọ́ Ọbàtálá. Òun ló wá kó gbogbo ilẹ̀ Yorùbá lọ nítorí gbogbo àwọn tó dìde láti abẹ́ Oòduà wá káàkiri. Bó Oòduà bó jagun gbà ní o bó ṣe gbá sójú àwo ìyẹn kọ́ ni ó ṣe pàtàkì. Tó ṣe pàtàkì ni pé gbogbo àwọn tó ti ara rẹ̀ jáde àtàwọn tó ti inú àyíká rẹ̀ jáde ni wọ́n wá lọ bẹ̀rẹ̀ sí í dá ìlú ìletò sílẹ̀ tí wọ́n wá fi ń di ọba káàkiri ilẹ̀ Yorùbá lónìí. Òun ló kọ́kọ́ kó gbogbo Yorùbá jọ. After Oòduà ẹni tó tún rírú ẹ̀ ṣe òun l'Abíọ́dún, Aláàfin Abíọ́dún. Aláàfin Abíọ́dún ó ṣe mẹ́ta nílẹ̀ Yorùbá. Ó tún ilẹ̀ Yorùbá yẹn ṣe títí tó fi dé ibì kan tá à ń pè ní Àkàrà lóde Ọ̀yọ́ ní Ghana. Wọ́n yẹ pé ń Ghana ńgbà náà o. Àwọn òyìnbó ò tí ì pé ń Ghana ńgbà náà o. Ṣùgbọ́n ní ẹ̀gbẹ́ Àkàrà yàrá níbi kan tá à ń pè ní Gáàmánsè. Ṣùgbọ́n ẹni tí ń jọba ń bẹ̀ Onínàná ọmọ Oòduà ni. Tẹ́ ẹ bá ń gbọ́ Onípópó, Onísàbẹ̀, àwọn tó wà ní Tógò gan, káwọn àti sọ Alákétu ní Benin Republic, ọmọ Oòduà náà ń gbogbo wọn. Oòduà ló kọ́kọ́ kó wa jọ. Ṣùgbọ́n ẹni tó wá kan gbogbo ìmọ́lẹ̀ yẹn káàkiri tó fi jẹ́ pé àwọn gan tí wọ́n lọ yẹn wọ́n tún wá ń padà wá sílé. Wọ́n máa forí balẹ̀ f'Aláàfin tí Aláàfin fi ń rí ìjọba ilẹ̀ Yorùbá tò
Abíọ́dún ni òun là fi kọrin pé láyé Olúgbọ́n mo kẹ́borùn méje n ò mọ fìwé lórin láyé Àrẹ̀sà mo kẹ́borùn mẹ́fà o a ò mọ fìwé lórin láyé kí ló kọ Adégolú kí ni ó kì rẹ̀ ọmọ ọ padà wá jọ mi Adégolú Abíọ́dún èmi ra kókò mo rè pìrìn mo rà náà bàbá aṣọ ọmọ tí ń jẹ́ pìrìn satin ọmọ tí ń jẹ́ àrán velvet ọdún wọn la ṣe ń sọ ẹ̀ 1776 òun ni Yorùbá ti ń dárú orin ẹgbọ̀dọ̀gbọ̀dọ̀ tí wọ́n ti ń wọ satin tí wọ́n ti ń wọ velvet ìran àwọn kan wọn àmọ́ tí ìbẹ̀rẹ̀ sí wọṣọ ìgbà tí Àjàyí Crowther tó débẹ̀ nígbà sì kọ́ kọ́lẹ̀ ni kì í ṣe mi o page 59 of the book he wrote wọ́n ní nígbà tó ń débí kan báyìí wọn ò tiẹ̀ wọṣọ ó ní wọn àti ẹ̀gbọ́n wọn gbin ẹ̀la dépò pé wọn ò gbé kókò wọn àgbíṣú òun lòun kó àwọn nǹkan báyẹn fún wọn tó fi di pé ó ní kí wọ́n máa jẹ ó ní wọ́n máa ń dúró dègbà tí fruit àsìkò rẹ̀ bá dé ohun tí ò bá wá sí yẹn ó ní wọ́n kàn pa kókó kan wọ́n sùn wọ́n ṣe bíi pé wọ́n ṣe bíi ọbẹ̀ àwa ti ń wọ kókó a ti ń wọ ìpìrìn a ti ń wọ àrán táwa fi ń sọ pé Yorùbá bíi adìẹ funfun ni tí ò mọ rẹ̀ lágbà Abíọ́dún ló tún kó gbogbo wa jọ láyé Abíọ́dún kò síbi náà nílẹ̀ Yorùbá yìí tí a ti ní tá à ń pè ní ìjọba gbogbogbò Oòduà ló kọ́ ṣe ń láyé ìyẹn la tún ṣe wá rí Àjàgbó Mògún létí ọmọ òkè rẹ̀ ẹ bá wa sọ bàbá. mọ̀gá ọmọ ẹlẹ́yin nìbọn dẹ alẹ́ elémele ọba Àjàgbó àwọn ọba tó ti jẹ náà àwọn ló kù dẹ̀dẹ̀ kódà ọmọ ọba Jáyin náà kódà Jáyin fa ọba ńlá náà ni ọba ńlá lọba Jáyin òun ló bí Kànràn ọmọ tí Kànràn bí náà Jáyin Ifá gan ò ṣe dáadáa lórí oyè ọkàn forúkọ jẹ́ Fá ni Kànràn gan kọ́ ó dàlúrú ọmọ rẹ̀ náà kọ́ dáadáa le àtúnrẹ́ tó tún wá kó gbogbo ilẹ̀ Yorùbá jọ ọ̀rọ̀ tí mo sọ yìí go and ask Professor lórúkọ ẹ̀gbọ́n mi Fálọlá Tóyìn Fálọlá lọ rẹ̀ bá Professor Kọ́ni Mágàjímọ̀ sọ pé ẹni tó tún gbogbo ilẹ̀ Yorùbá tó bí Àtìbà òsì ẹ bá ń sọ pé Ọ̀yọ́mọláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́ Àtìbà ọba ńlá ni. He was the very first person in modern times to call a meeting of all the Obas. Kó tó di pé wọ́n wá ṣe ti 1937. Nǹkan mẹ́ta tó sì sọ́njọ́ náà, òun ló sì ń wúrí ilẹ̀ Yorùbá títí dì sí. Bíi mẹ́ta ta ti mọ̀ dáadáa. Ọ̀rọ̀ tí mo sọ wà ló tún dá lórí pé Onínàná ní problem pẹ̀lú àwọn Eve. Aláàfin láti rán Kakanfò lọ kó lọ gbàálẹ̀ níbi tá à ń pè ní Ghana. Lónìí, Ọ̀yọ́ Empire ruled from River Niger to River Volta in present-day Ghana. So, àti láwọn mẹ́ta yẹn tí wọ́n ti kó gbogbo ilẹ̀ Yorùbá jọ ṣùgbọ́n nínú thousands of history of ilẹ̀ Yorùbá ẹ má gbàgbé pé ibì kan bẹ́ẹ̀ tá à ń pè ní Ihò Eléérú ní ibi tá à ń pè ní Ìṣàrun lẹ́gbẹ̀ẹ́ Àkúrẹ́ tá a ti rí eegun tí àwọn University of Birmingham ní 1965 tán lọ rẹ̀ yẹ̀wò tán sì rí pé gbogbo ohun tí wọ́n ń pè ní DNA the taxonomy of the findings of those fossils, human fossils, they match with the taxonomy of the present Yorùbá. Èmi mo kọ́kọ́ tú gbogbo àṣírí yẹn káyé gbọ́. Yorùbá ti wà 15,000 years ago because those bones were dated 15,000 years ago and even beyond. Ṣùgbọ́n àti ìdáwọn tó kólẹ̀ Yorùbá jọ dáadáa bíi Oòduà. Even Ọ̀rànyàn gan ó try díẹ̀ ló dálẹ̀ Benin lẹ̀ àbí ó ṣàlọ́jọba ń bẹ̀ ló fi ọba the very first ọba Ògìsó wọn jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sì sí nǹkan kan tí ń jẹ́ ẹgbẹ́ kàlàdà àbí nǹkan ẹ̀mọ́ jà gbọ́ mọ́ ìwọ ni.
ńgbà Ọ̀rànyàn náà ṣe tiẹ̀ ṣùgbọ́n kò rí ṣe tó Oòduà bàbá rẹ̀. Ọ̀rànyàn náà kò rí ṣe tó Abíọ́dún. Eléyìí tí ọba Aláàfin Àtìbá ṣe lọ́ọ̀rẹ́ gbọ́ ìyókù lẹ́nu Pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá. Ó dùn mí pé Aláàfin kú bàbá yèyé Àtàndá, bàbá mi Àtàndá ọmọ alówó lódù, ọmọ alówó lódù bí ìyèrè, pé bàbá ti gbéṣẹ̀. Èmi àmọ́ jókòó sẹ́sẹ̀ wọn dé báyìí. Òun ló fi dùn mí náà pé ẹ̀gbọ́n mi tó jàbúrò bàbá mi, Victor Ọmọlolú Ṣówẹ̀mímọ́ Olúnlọ́yọ̀ ti papòdà. Nǹkan ńlá la gbé sọnù. Àwọn nígbà tá a ṣe Afẹ́nifẹ́re summit lọ́yọ̀ state ní 2018, wọ́n pè mí lóru, wọ́n ní Mọ́gàjí, must I make myself relevant? Will I make myself relevant? Mo ní èmi kẹ̀ kí ni tèmi ti jẹ́. Wọ́n ní o sì fẹ́ ṣe summit bàbá ẹni mẹ́rin ò pè mí. Ìjọ́ kejì mo yá jí, mo pé Dr. Gbọ́lá Adétúnjí, ó yá o, alága mi ní Afẹ́nifẹ́re, ẹjẹ́ àlọ́rẹ̀ bá ẹ̀gbọ́n wa ká gbẹ̀bẹ̀ ká túbà àyà àgbé wọn wábẹ̀ kan wá sọ̀rọ̀. Nǹkan kan láti sọ ńjọ́ náà lọ́hùn. Ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ kí n tó sọ. Ní tí mò ń bọ̀rọ̀ lọ ni pé àwọn náà ó yẹ ká ti gbọ̀rọ̀ lẹ́nu wọn sílẹ̀ bíi ta Láàfin kí wọ́n tó lọ. Ẹ má jà máa ṣe mistake yẹn mọ́. Wọ́n ní library o, library yẹn ò gbọ́dọ̀ parun. Mò ń fi wákàtí ọ̀wọ̀ yìí bẹ gómìnà wa tí ń ṣe dáadáa, tí ń ṣe déédéé. Afẹ́nifẹ́re tí ìrìwú rẹ̀ rí o. Wọ́n náà Ṣèyí Mákindé pé kó jọ̀ǹdùrọ̀ Ọlọ́run kó bá mójútó library yẹn. Mọ́gàjí gbọ́ má bínú pọ̀rọ̀ mi pọ̀. So Awólọ́wọ̀ ló wá ṣèkẹrin nínú àwọn tí wọ́n kólẹ̀ Yorùbá lọ, kì í ṣe alákọ̀ọ́kọ́, kì í ṣe kejì, kì í ṣe kẹta. Àwọn ní kẹrin tí wọ́n kó gbogbo ilẹ̀ Yorùbá jọ. Ṣùgbọ́n ní May, I think it was March of 19, ṣé May ni náà bí March of 1967, gbogbo Ìbàdàn, gbogbo Yorùbá péjọ, gbogbo Western region péjọ pẹ̀lú ọ̀gágun Adéyínká Adébáyọ̀. Wọ́n fẹ́ mọ ibi tí Yorùbá wà nínú ogun tó fẹ́ ṣẹlẹ̀, ogun abẹ́lé tó yẹ pé ibi ìlà oòrùn àtàwọn àríwá nìkan ni wọ́n fẹ́, kí ni ipa wa náà ní, àtàwọn tó fẹ́ Awólọ́wọ̀ o, àtàwọn tí wọ́n fẹ́ Awólọ́wọ̀ o. Gbogbo wọn bá ní Awólọ́wọ̀ làwọn yàn bí olórí ilẹ̀ Yorùbá. Wọ́n bá lóun ọgbà. Wọ́n ti kọ́kọ́ fi lọ́nà ní ìgbà tó jáde lẹ́wọ̀n ní 1966, ó láwọn ọgbà. Nígbà wọn ṣe 1967 yẹn wọ́n gbà. Wọ́n ní tí òṣèlú bá ti padà pínrẹ́ báyìí, òṣèlú àwọn làwọn máa face. Nítorí ẹgbẹ́ Afẹ́nifẹ́re kì í ṣe the only ẹgbẹ́ ńlẹ̀ Yorùbá o. Ẹni tí ó bá sì join Afẹ́nifẹ́re ó róore o, torí n tí ó pàdánù yóò pọ̀ o. Àwọn èèyàn join Afẹ́nifẹ́re nítorí owó, nítorí iyì o, iṣẹ́ ló fẹ́ wá ṣe. So ilé sọ gbogbo Yorùbá máa ṣe. So ó gbà fúngbà díẹ̀ ní o. Nígbà ó sì tó táìmù kan Awólọ́wọ̀ bá jùlẹ̀ pé èmi ṣe leader Yorùbá wọn. So tó bá yẹ pé yẹn ló sọ, orí sọ. Awólọ́wọ̀ himself never claimed to be the leader, but at a time they made him the leader. Then in 1994, bàbá wa Adésànyà, Abraham Adésànyà, 1994, all the Yorùbá of different shades, àti MPN o, àti UPN o, àti Iléeṣẹ́ o, àti Dátì o, àti Ìmọ̀lẹ́ o, àti Ìgbàgbọ́, ogun wọn náà fẹnu pọ̀ pé bàbá Adésànyà the leader of the Yorùbá. Ó wá ti wá di pattern gbà náà pé ẹ má ti jẹ leader Afẹ́nifẹ́re òun leader Yorùbá. Ṣùgbọ́n bàbá Ayọ̀ Adébánjọ never would see himself as leader of the Yorùbá, but he will see himself as leader of those who follow Awólọ́wọ̀ to the core. Ẹ gbọ́ kó sọ̀rọ̀ òdì sí Awólọ́wọ̀ rí. Kò sì tàsé nínú kankan tí Awólọ́wọ̀ gbé kalẹ̀, kò tàsé. Awólọ́wọ̀ ló dìbò báyìí tó sì mú títí di ìjọ tí Ọlọ́run jẹ́ wọn pè, tí wọ́n sì jẹ́ pé Ọlọ́run. Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀, lẹ́yìn ìgbà tí bàbá Awólọ́wọ̀ Abraham Adésànyà, bàbá tí gbogbo wọn yìí ti lọ báyìí, ta wá ni ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tá a lè sọ wípé bọ́rọ̀ bá kan Yorùbá o, ẹni ó yẹ lọ mú ẹnìkan wá ní ilẹ̀ tí àwọn apá òkè ọya wọ́n rí èèyàn fàkalẹ̀, bẹ́ẹ̀ bá lọ ilẹ̀ Ìgbò
wọ́n rí èèyàn fà kalẹ̀ tó bá jẹ́lẹ̀ Yorùbá ta làwọn ó fà kalẹ̀. ọ̀dà gbọ́ ibi tó sọ́dẹ̀ wo yé mi o wọ́n sì fún ọlá ní ánsà rẹ o ṣùgbọ́n lókè ọ̀yà ta ni lídà wọn kánmọ́kánmọ́kánmọ́ wọ́n mú Sultan wá. yọ̀dà fún ọ ní ìlà oòrùn kan ní east ta ni lídà wọn àwọn náà ó rí èèyàn fà kalẹ̀. ọ̀dà ní south ńkọ́ ta ni lídà wọn àwọn náà ó tún mú èèyàn kalẹ̀. bàbá Clark ní lídà wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti kú ní ìsìn bẹ́ẹ̀ ni. àwọn kan ń bẹ ń bẹ náà tá àti ìmọ̀ dáadáa àwọn èèyàn ńlá kan ń bẹ ní south yẹn tí mo gbádùn bí òyìnbó ṣe gbádùn sìgá ambassador gali àwọn èèyàn ńlá nù professor Jíjí Dára dr ominimini omini o wọ́n bẹ ń bẹ o àwọn èèyàn náà ń bẹ lọ́dọ̀ wa wọ́n ń bẹ ní kìtìkìtì kábíyèsí ọba Ọláìtàn Ọládìpọ̀ Ọláìtàn òun ni adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó kéré tán yóò ti lo 50 ọdún nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re lídà làwọn náà ẹ ń bá níwọ̀n ẹ̀ ṣe lídà ṣé ẹ fẹ́ yọ ọdún 50 ọmọ tí ẹ bí tó pọ́mọ 50 lónìí tó ń gbọ́ òun ló lè mọ ní tá à ń sọ nípa June 12 was 32 years ago ó dẹ̀ láti ti pé 18 láti dìbò to be conscious to be aware of what is going on wàá ti pé 50 ìṣọmọdé ọmọ tá a bí 50 years ago òun náà mọ̀ tí ń bímọ èèyàn ti wà nínú ẹgbẹ́ kan fún 50 years ẹni ìṣe leader ẹ̀sùn wo ló fẹ́ fi kàn ó lọ lé aṣòfin àgbà he became the leader of opposition in the National Assembly in 1999 on the protocol list of Nigeria he was number 11 láyé 1983 election òun ni bàbá Awólọ́wọ̀ trust láti máa lọ sọ́dọ̀ Zik láti máa jẹ́ kí àwọn àti Zik pé ẹni tí mo fi tì ọ́ ní tí mo trust ó yá Zik bá sọ̀rọ̀ kémi náà bá sọ̀rọ̀ kóun náà lọ bá Zik torí nǹkan tó ṣe láàrin àwọn méjèèjì ọ̀tọ̀ ni níjọ́ tá a bá kọ sórí yẹn torí Zik rẹ́dì láti gbé ilẹ̀ fún Awólọ́wọ̀ ọmọ ẹ̀ pé Awólọ́wọ̀ o mo gbà pé kó o bá Ṣàgàrí fà á màá sì kó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi oní chance jù mí lọ láti gbọ́dọ̀ continue pẹ̀lú Ṣàgàrí nǹkan t'Awólọ́wọ̀ tó sọ fún kábíyèsí Ọláìtàn nìyẹn bàbá náà ní òkè ẹ̀yin èèyàn nǹkan báyìí ní Zik sọ kí ni ká ṣe wọn ní òkè Ọláìtàn tún lọ padà lọ bá Zik bíbó láṣẹ ṣe bàtí bàbá Ọláìtàn máa dọ́dọ̀ Zik ní ìwọ̀ oòrùn lọ́hùn kọ́ ó ní honourable ó ní wo gbogbo bíi ó ní fọ́tò wo lórí ń bẹ̀ èèyàn ní abẹ́rẹ́ ògbésà yẹ̀ rèé ọlọ́dà tí TOS Benson rè ọlọ́dà tí Adélábù rè ọlọ́dà tí ọba ka Yorùbá bíi 6 ó láwọn tó ń jẹ́ Zik nìyẹn o ohun tó ń bá lóun jẹ́ Zik lẹ́yìn àwọn eléyìí lóun purọ́ rẹ̀ ó lóun sì pé wọ́n lóun sọ pé ẹjọ́ nítorí Ọlọ́run ẹjẹ́ á gbé kínní ìfawọ́lọ́wọ́ ọba mú lẹ́tà jáde wọ́n ní kà èkéní ní àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ Yorùbá ni o ń gbọ́ ọkà kejì ó lé àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ Yorùbá ni o ọkà kẹta ó lé àgbọ̀dọ̀ ntẹ́mi fẹ́ ṣe òun ni kékin wélẹ̀ àwọn tí ń jẹ́ Zik rèé fortunately ó wà níbí ó sì mọ̀ orúkọ wọn ẹ̀rí rèé àwọn èèyàn yín náà ni o àwọn náà nìyẹn sì sọ pé ẹ̀yin Yorùbá náà tí wọ́n ń bẹ lọ́dọ̀ Zik náà ni wọn gbọ́dọ̀ gbé lẹ́ẹ̀fà Awólọ́wọ̀ o kí lójú àwa yóò tí ì rírí sọ fún mi nípa Yorùbá ló pè lóun fìdè lálẹ́ gàá. sí pé ọlọ̀tẹ̀ ní Yorùbá. ó dà bí àbá ṣe ọlọ̀tẹ̀ ẹnu bàbá wa kọ́nà òun fìrùn kẹ́ ikú bàbá yìí bàbá mi Àtàndá ọmọ Alówólúdù mo ti gbọ́ ó sọ orúkọ ọlọ́pàá tó lọ rè mú Awólọ́wọ̀ ní 1962-63 kí wọ́n tó ju bàbá Awólọ́wọ̀ sẹ́wọ̀n ó sọ orúkọ àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n kọ́ máa Awólọ́wọ̀ lọ kó tó di wọ́n tún gbé lọ sí Calabar ó mú àwọn kan fi sí àtìmọ́lé ní Lẹ́kì ó sọ gbogbo àwọn tó wà ńbẹ̀ bàbá mi Àtàndá àwọn tí wọ́n jẹ́rìí èké against Awólọ́wọ̀ ó sọ gbogbo wọn adájọ́ ó sọ gbogbo wọn Yorùbá gbogbo wọn kò sí ìbò ẹyọ kan bẹ̀ àwọn Ìgbò tó sì bá Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n 4 ni wọ́n. ṣé ká wá mú ọ̀rọ̀ yìí mọ ohun tí Abagunkọ́lé Ọmọlólú sọ ń gbà kan báyìí wọ́n ní àwọn ọlọ̀tẹ̀ tí ń bẹ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re àwọn ni ò jẹ́ kí Yorùbá ó tẹ̀ wájú. Àjàlá ta náà ọ̀rẹ́ mi ni Abagun ẹ̀gbọ́n èmi ń sọ fún un pé Àjàlá ta náà
nígbà bàbá Adébánjọ wà ńbẹ̀ ó súnmọ́ mi pẹ́pẹ́ kèmí náà súnmọ́ ọ̀rẹ́ mi gidi ni èmi mi là lókòrò ṣùgbọ́n tó ṣẹlẹ̀ rí pé n tí òye ń làgbà wò n tá a dáyé bá ni Jésù Kristi ńkọ́ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 péré nínú 12 péré ṣáàṣì rí Jódásì kan bẹ̀ ni Júdásì wà ń bẹ. àwọn tó tẹ̀lé ààrẹ ànábì Muhammad kíkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kọ́ máa bá a ṣé àrùn àwọn tó dalẹ̀ mẹ́ ṣé Ọ̀rúnmìlà gan kọ́ ẹlẹ́rìí ìpín ẹ bá mọ ní tí wọ́n ń ṣe tán ń pè ní ìtàn Ọ̀rúnmìlà àwọn tó dalẹ̀ pọ̀ kí la fi sọ pé gbogbo ìyàwó tó Ọ̀rúnmìlà ní àtàwọn ọmọ tá a bá ń sọ pé àbọrú àbọyè ṣáàmọ̀ túmọ̀ rẹ̀ ṣá àwọn tó dá Ọ̀rúnmìlà nínú àwọn tó jẹ́ àwọn tí ń kẹ́kọ̀ọ́ lọ́ndà Ọ̀rúnmìlà mọ́pọ̀ ní táwa náà sọ ni pé lọ́dọ̀ tiwa náà àwa náà ní ẹlòmíì nǹkan wọ́n ní ó dìgbà tá a bá ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹ̀ ń bá forí tì dópin táwọn abagun náà forí tì wọ́n á máa wo àwọn tó sòpàǹpà ní 1962 àwọn dà mo lè má dárúkọ wọn. ok àwọn wo ni. Akínlóye ń bẹ nù wọn. tí wọ́n sòpàǹpà mẹ́gbẹ́ Afẹ́nifẹ́re. ṣèbá Akínlóye gangan ló sọ wá lórúkọ Afẹ́nifẹ́re ní 1951 July 21st tàbí nǹkan òun l'Akínlóye sọ orúkọ wa di Afẹ́nifẹ́re nítorí pé nígbèríko ni àwọn Afẹ́nifẹ́re ni Awólọ́wọ̀ ti lọ bẹ̀rẹ̀ sí í ṣe ètò gbogbo ìlú Ìbàdàn Iléṣà gbogbo wọn NCNC ni wọ́n kò sì fẹ́ máa sọ pé àwọn eléyìí wọ́n ti gíràn ẹ jẹ́ á gbé ètò wa lọ bá wọn tó ń bẹ nígbèríko pé n tá a fẹ́ ṣe rè wọ́n gbọ́ tiwa ṣùgbọ́n sóyìnbó lẹ fẹ́ máa sọ bẹ́ẹ̀ life more abundant Akínlóye ni ẹ wá ní tí a fẹ́ máa sọ ni pé ẹni tó fẹ́ wa fún rere wọ́n á bẹ̀ lọ́wọ́ Awólọ́wọ̀ ní ká fẹ́ràn ẹnìkejì wa bí ara wa ká fẹ́ràn ọ̀tá wa bí ara wa ká má ṣèbàjẹ́ sọmọ ẹnìkejì ire tí n bá ń fẹ́ fún mi ni kí n wá fún ọ̀tá mi ká má jì wá ṣe ọ̀rẹ́ mi àwọn òṣèlẹ́yàmẹ̀yà a fẹ́ tún ìlú ṣe ni gbogbo yẹn náà wá papọ̀ di ẹni tó fẹ́ ni tó fẹ́ re tó fẹ́ fún ara tiẹ̀ tó sì fẹ́ fún gbogbo aráàlú. kí ló wáá mú olóyè Meredith Adisa Akínlóye. ẹ bá ń bèrè lọ bàbá wa eégún jẹ́ mi lọ́rùn kí ló kọ bàbá wa iná Rọ́ṣíjì kí ló mú lọ. àwọn èèyàn máa ń yapa ṣùgbọ́n má ti yapa báyẹn wọ́n lọ nìyẹn. kí lẹ̀ ní rò pé ń fa yapa yìí. ọmọ ìyá méjì n tó wù mí ò wọ́ ní ọmọ ìyá méjì ò fẹ́yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ń bọ̀ bá bímọ rẹ̀ ọ̀dà gbogbo wa dáa bímọ ṣáà mọ ọmọ dáa bí. kò yẹ kéèyàn ò sọ pé òun ní ààyò nú ọmọ tó bí mi ì sì lè sọ bẹ́ẹ̀ ń pa ọmọ tèmi bí àwọn ọmọ tèmi náà sì mọ̀ pé mo fẹ́ràn àwọn dénúdénú ṣùgbọ́n tí wọ́n á ní pé kí n kọ nǹkan lẹ̀ tí mo mọ̀ nípa àwọn ọmọ tí mo bí màá rí nǹkan kọ́ ṣùgbọ́n mi ì ní kọ́. gbogbo wa la mọ nǹkan lẹ́nu ẹlòmíì tó bá gbọ́ ṣó orí májẹ̀ ń kọ́ ẹlòmíì á wò pé mo ti ṣe járe ká máa jàjàngbára yìí ká máa jàjàngbára yìí ìjọ wo lolúwo ẹ̀ fẹ́ kó tán ìjọ wo ló fẹ́ kó là òun làánú ọ̀rẹ́ mi Gani Adams fi ń ṣe mí dọ̀la sọ́ba kọ́ni àní Gani Adams ọba ní kí wọ́n ń pè níbà Ìbà is the same thing as ọba Ìbà is just somebody tí ilé rẹ̀ àti ìran rẹ̀ tí wọ́n mọ̀ wọ́n pé wọ́n ń jọba ṣùgbọ́n dépò ọba wọn là ń pè ní Ìbà. àwọn ọba kan wà tá à ń pè lọ ní Ìbà àbí mo purọ́. bẹ́ẹ̀ni. ọba Kìṣí là ń pè Ìbà ni Ìbà Kìṣí kọ́ là ń pè ṣé ìwà ṣọba. ẹ lọ kàwé Reverend Johnson ìtàn ilẹ̀ Yorùbá kẹ́ gbọ́ nǹkan tó sọ ń pa Ìbà. kí là ń pè ní Ìbà Ọ̀ṣọ̀run Ìbà Ọ̀ṣọ̀run Ìbà ni. n tá à ń sọ ni pé ọba ni ṣùgbọ́n ṣì ń gbowó oṣù. àwọn ọba ń kọ́ wọ́n tẹ̀ ní ká máa fún wọn 5% owó táwọn local government ń dà wọ́n bá ní ká máa yàtọ̀ nínú bọ́jẹ̀tì wa fún wọn fáwọn ọba èló wọ́n ń fún Ìbà. ẹ sì fẹ́ kó lọ máa jàjà fún yín ó sì ń jà lélẹ̀ tó lè jáde níbi tó lè ṣe dé ó ń ṣe ẹ̀ sì fún kọ́bọ̀. gbogbo nǹkan táwọn ilẹ̀ Yorùbá fẹ́ kí tí wọ́n tẹ̀ fẹ́ pa ni. ìjọ́ wo lẹ gbọ́ pé ìjọba kan ti ẹ̀ péré pé gbà ní fún gbogbo nǹkan tó ń ṣe gbà tó nǹkan ti ẹ̀ rẹ́dì láti gbà
but the fact is àwọn tí ọba yín ti ń gba owó lójoojúmọ́ tí wọ́n sì ń gba Fúlàní mọ́ra tí wọ́n ń talẹ̀ fún wọn ẹ máa ṣe bàbá rere bàbá ẹlòmíì ò tiẹ̀ sọ̀rọ̀ yóò máa gbé ẹ̀sìn tí ìṣẹ̀sìn ilẹ̀ Yorùbá the stool you are sitting on is traditional stool ẹlòmíì wọn kẹ̀sìn bọ́ ilẹ̀ Yorùbá yìí náà ẹ á máa kí wọn. ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀ àwọn kan ntọ́lọ́run ti fi sọ́kàn wọn ó dàbí ọ̀rọ̀ Júdásì ni wọ́n lóun gan wọ́n fi sí di àpótí ìṣúra pé owó awọ́ rẹ̀ ló wà bẹ́ẹ̀bù ní ṣùgbọ́n ó lè ní. ṣé wọn a máa kọ́ wa nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re bó ṣe jalè wọn ò kọ́ wa o bó ṣe sin ìlú bó ṣe dúró tìlú bó ṣe jẹ́ pé wọ́n máa pín nǹkan kan wá wò ní gbà á àìmọye ní táwọn ti fi tan wíwà wáyé táwọn ò gbọ́dọ̀ ṣe mo lórúkọ gidi mo mọ bí tí mo ti wá èmi sì kàn mo Adéjùmọ̀ gan mo yá lómi àwọn tí wọ́n ń jẹ́ Adéjùmọ̀ gan ti represent Ìbàdàn gba Abẹsẹ̀ kókó mi ń jẹ́ Abẹsẹ̀ ẹni tó ṣojú rẹ̀ Adéjùmọ̀ ní jẹ́ torí ebi Adéjùmọ̀ tó ti ṣẹ̀ wá nìyẹn lókè Ọ̀fà bàbá àkàlẹ̀ tá a bá wá wò àlùfáà 1880 wọ́n bí grandfather mi tá à ń pè ní agbọmọlàbí òòṣà ó ṣiṣẹ́ ìyanu ó ṣe gbogbo ẹ̀ 32 churches àti ìlú díkan ló dálẹ̀ bàbá tèmi náà dá 16 churches chọ́ọ̀chì mẹ́ta ni wọ́n ṣe lóko bàbá tèmi ìkan ń bẹ nílé Ifẹ̀ ìkan ń bẹ ńbàdàn ìkan ń bẹ lókè Ògùn kò ṣiṣẹ́ lókè Ògùn ó ṣiṣẹ́ ńbàdàn agbọ́ ó ṣiṣẹ́ nílé Ifẹ̀ agbọ́ ní táwọn à ń sọ ní pé aya orúkọ lu àti gbọdọ̀ bàjẹ́ àwọn kan ò tiẹ̀ bìkítà borúkọ bàjẹ́ káwọn sáà ti jẹun ni wọ́n sì bá wa ṣẹgbẹ́ Yorùbá ní mo gbọ́ tán ọmọ ọlọ́fin ní í ṣe mo mọ̀ tán ọmọ ọlọ́fin ní í ṣe mo gọ̀ tán gangan ọmọ ọlọ́fin lò náà ọlọ́fin ló bí gbogbo wọn. ṣùgbọ́n tẹ́ bá wò ó ṣáájú ètò ìdìbò ọdún 2023 ọ̀rọ̀ ipò adarí dá nǹkan lẹ́nu ẹgbẹ́ Afẹ́nifẹ́re lórí ibo látòsí nbo là ń rè ọ̀pọ̀ gbà pé lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 òun náà ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ẹ ti pàdánù àwọn iyì ẹ̀yẹ táwọn èèyàn mọ̀ wọ́n sí tóun ò fi jákè mọ́. àwọn tí nǹkan rẹ̀ bàbá mi kọ́nà wọn fọ̀run kẹ́ Uncle Bọ́lá Ìgè he was my father's school board Ìbàdàn Grammar School. Ìbàdàn Grammar School was actually founded by my great uncle Bishop Alexander Babatunde Akinyele ní ọdún 1913 ibẹ̀ lèmi lọ ibẹ̀ lẹ ẹ̀gbọ́n mi professor David Soji Adéjùmọ̀ lọ ibẹ̀ ni ẹ̀gbọ́n mi tó ṣolóògbé Richard Babatunde Adéjùmọ̀ ibẹ̀ bàbá mi lọ àwọn Adéjùmọ̀ tó lọ ọbẹ̀ àkábí pé a kàn lọ sùkúù lásán orírun wa gbogbo wa lọ ibẹ̀ náà Bọ́lá Ìgè lọ nígbà bàbá mi tó kú 1989 àjọsìn ni nígbà wọn wà ní gómìnà gan l'Àbújá ojoojúmọ́ là ń ríra mo bọ̀wọ̀ fún wọn púpọ̀ ṣùgbọ́n bàbá Bọ́lá Ìgè sọ àwọn ọ̀rọ̀ kan ó ní tọ́lọ́run ò bá fi sí ẹ ní ọkàn tí ò fi sí ẹ ní inú pé kó o ṣe Afẹ́nifẹ́re wọn ò lè wà ń bẹ̀ fún 20 ọdún o lè wà ń bẹ̀ fún 20 oṣù ṣùgbọ́n ẹjọ́ tí n tó wà nù rẹ tó ń gbé fúkẹ́ lọ́kàn rẹ tó bá fi lè jáde tó sì lòdì sí tẹgbẹ́ Afẹ́nifẹ́re ó ní kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ mọ́ ẹ̀wọ̀n tí ò bá yé wọn ni wọ́n lè sọ̀rọ̀ nǹkan tó sọ yẹn màá sì sọ bí ẹ̀ fún ẹ àbúrò mi Ṣẹ̀yẹ Oyèlẹ́yẹ ojoojúmọ́ là máa sọ̀rọ̀ òun ni olùdarí ẹgbẹ́ Dawn Commission táwọn Southwest governors inclusive of Lagos àwọn states mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n ń darí àwọn ni wọ́n gbé kalẹ̀ fún ìdàgbàsókè Southwest ó sọ̀rọ̀ gan fún àwọn gómìnà yẹn wọ́n ṣe yẹ kójú òtì 1954 ni wọ́n kọ́ fi ìpínlẹ̀ lélẹ̀ kí wọ́n máa kọ́ Cocoa House 54 wọ́n bẹ̀rẹ̀ ní 1962 wọ́n sì parí ẹ̀ ní 1964 wọ́n sì ṣí ní 1965 wọ́n máa ṣe 50 years of Cocoa House lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
60. question kan tó béèrè lọ́wọ́ àwọn gómìnà yìí nígbà bàbá wa Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá tí wọ́n ti ṣerú ètò yẹn 50 years ago gómìnà wo ló kọ́ 26-27 stories nílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà yẹn. ẹlẹ́nkan stadium t'Afẹ́nifẹ́re ti kọ́ tí wọ́n ti ja ìjà Truman àti Tiger tá à ń pè ní Liberty Stadium wo lẹ́kọ́ lé Yorùbá tó sì dáa tó. bàbá wa wọ́n lọ́wọ́ fẹ́ràn ká ikú bàbá Yèrè ó sọ̀rọ̀ kan ní Ìbàdàn ọdún mẹ́rin sẹ́yìn ó ní láyé ìgbà tó ń jẹ́ owó ó ní £1 million ni wọ́n fi kọ́ Premier Hotel nìkan kọ́ ni wọ́n kọ́ Láfíà wọ́n kọ́ Green Spring wọ́n kọ́ airport hotel tó wà ní Ìkẹjà wọ́n kọ́ Western House ló wà lẹ́kọ̀ọ́ àìmọye ní ọkọ̀ bẹ́ẹ̀ àwọn gómìnà kò ló tí ì kọ̀wé ẹ̀lẹ́ Yorùbá ẹ jẹ́ á sọ̀rọ̀ gbogbo nǹkan tí Yorùbá ní látòkè dódò lónìí Afẹ́nifẹ́re lónìí ẹ tún máa gbọ́ mi o tí bàbá wo bá jáde tó kù ọdún mẹ́ta fún ìdìbò 1951 Zik wọn ni wá ṣe premier yẹn ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Afẹ́nifẹ́re wọ́n bá wù yẹn mọ́gbọ́ Abíọ́lá tọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni sọ fún mi. ṣé kìí ṣọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re? kò jọmọ ẹgbẹ́ MPN ló wà òun ló lọ kọ̀kọ́ kú kọ nínú pọ́ńkọ́ọ̀dù rẹ̀ pé bàbá Awólọ́wọ̀ ní 100 kìnnìkan plots ní MKO Abíọ́lá náà. ẹgbẹ́ Abíọ́lá látàsọ̀nù ẹ̀yin tẹ́ mọ́ MKO à ń sọ pé June 12 tó bá ti pọ̀ mọ́ 50 o lè mọ́mọ́ ti ń lọ nítorí ẹ̀ ṣẹlẹ̀ yìí mò ń sọ. irú èèyàn wo lMKO? náà ó lọ gbé kinní ọ̀hún jáde báyìí ó fi bàtà lọ́wọ́ jẹ́ pé má rọ àwọn ọ̀dọ́ ní kinní kan tó ní àwọn ò sí ń dùgbé kéèyàn máa jẹ mọ̀lá o pé kinní kan pé ẹ wòye plọ́ọ̀tì tó yí bàbá ní Márọ̀kọ́ yẹn ní ìsìn ó ní gbogbo ibi tó wá di Lẹ́kì mọ̀ nǹkankan. Ṣẹ́rí, that is the danger of a single story. Àwọn Márọ̀kọ́ ní federal government gbalẹ̀ wọn wọ́n wá gba bàbá Awólọ́wọ̀ as lawyer wọ́n sì rówó san. wọ́n sọ bàbá ẹ bá wa ṣe ẹjọ́ yìí o àní kọ́bọ̀ láti fún yín ẹjọ́ yẹn n tó last ó kọjá ọdún mọ́kànlá that's for well over 11 years tí bàbá ò gba kọ́bọ̀ tí bàbá sì ń lọ court every month bàbá wa gba judgement but nǹkan tí wọ́n sọ bàbá ni pé tẹ́ ẹ bá ti lè bá wa ṣe adájọ́ agbẹjọ́rò mélòó lọ́ọ̀yà mélòó ló máa gbà pé kóun dúró 11 years kóun tó gbowó ó sì ń lọ court pé iye ilẹ̀ báyìí á fún yín MK Abíọ́lá mọ́ ó wá gbé jáde pé ẹ wo bí Awólọ́wọ̀ ṣe ń tàn wá o kò sí ní tí ò ṣe against Awólọ́wọ̀ ìgbọ́n ńgbà tó náà tó lọ MPN ó fẹ́ jẹ president wọn ò fún jẹ wọ́n sì sọ fún wọn ní our presidential ticket is not for the highest bidder nítorí pé olówó lọ́wọ́ yẹn àwa ìṣèbáwọn ni DS taka gan tán bẹ̀ tán pè dúdú ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ bọ̀dọ̀ ọmọ Benue àti Plateau wọ́n ní Benue Plateau nígbà yẹn wọ́n ní máa bọ̀ ìwọ láfi ṣe president nǹkan fi tọ́ kúrò lẹ́yìn ẹ̀bọ̀ lọ́wọ́ nìyẹn wọ́n fi jẹ́ nǹkan kan homophobe mẹ́rin so Abíọ́lá náà tí wọ́n tàn wọ́n làwọn ó ṣe president ńgbà àsìkò tó wọ́n ní it's not for the highest bidder ó ní ọ̀dà tẹ́ ẹ̀ bá tẹ̀ níjọ́ kóun ó jẹ president ẹ jẹ́ kóun ó jẹ chairman alága Akínlóye jẹ́ wọ́n láwọn tó ní fi jẹ alága ló bá bínú ló bá ní I cannot be holding the cow while some people are milking the cow ní tó fi kúrò ní ẹgbẹ́ MPN yẹn. ó sì wo ara rẹ̀ bíi ọmọ bí wọ́n máa pe prodigal son yẹn náà. ọmọ onínàkúnà. yóò dà pọ̀. ó ní èmi ó dìde èmi ó sì tọ̀ bàbá mi lọ èmi ó sì sọ fún un pé mo ti ṣẹ̀ sí ọ̀run rẹ
mo ti ṣẹ̀ sí Ọlọ́run rẹ̀. Èmi kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ̀, ṣùgbọ́n fi mí ṣe kanú àwọn alágbàṣe rẹ̀. Ó ṣe bẹ́ẹ̀ mọ nínú ó sì wà bá lọ́wọ́ bàbá. Ọ̀rọ̀ Nàìjíríà ò yé mi dáadáa ni mo ti ṣẹ̀yìn, ẹ má bínú. MKO náà ló wá bẹ̀bẹ̀ yìí. Nígbà yẹn bí kò wá bẹ̀bẹ̀, bàbá Awólọ́wọ̀ náà wọ́n ìwà bó ṣe wá ìdá o, ṣùgbọ́n èmi nìkan kọ́ ni mò ń jáwó lọ́wọ́ mi lè dá nìkan fún ẹ lésì. Gbogbo àwọn èèyàn mi wọ́n bá gbọ́ pé mo dáríjì ọ̀kọ̀ọ̀kọ̀, wọ́n á lè rò pé bóyá kankan bẹ̀ láàrin èmi àti ẹ̀. Màá wá pé àpèjẹ bíi pé gbogbo wa fẹ́ jẹ dínà, ṣùgbọ́n àpèjọ ni. Nígbà bá ń jẹ dínà yẹn ni ọba sọ ní tó fẹ́ sọ. Nǹkan tó bá ti gbọ́ ẹnu mi náà ló ti gbọ́. Ó ní bàbá ṣe ni ẹ̀hún. Nígbà tí ó sì sọ tẹnu ẹ̀ láwọn ti dáríjì. Kí bàbá tó lọ, bàbá ní Babangida tẹ́ wò tó kọ lẹ́tà dáadáa sí mi tó ní èèyàn dáadáa mi kí ló gbà. Ẹ má gbàgbọ́ o, ẹ má jọ tàn yín o. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ètò tí ń bá bọ̀ yìí kò ní yọrí sí rere, ẹ má dá sí i. Ó ti sọ rẹ̀ lálákọ̀ọ́kọ́ against Gowon. Ẹlẹ́ẹ̀kejì tí ó tún sọ rẹ̀ náà ni. Gbogbo ẹgbẹ́ ọmọ Afẹ́nifẹ́re kọ́ ni kò gbọ́ sí bàbá lẹ́nu, ṣùgbọ́n majority bàbá àwọn bàbá Ṣọ́láńkẹ́ Ọ̀nàsẹ́yà, bàbá Adébánjọ, bàbá Lánìhún Àjàyí, bàbá Adésànyà, bàbá Ajásí, gbogbo àwọn tó dúró t'Awólọ́wọ̀ tipẹ́ tímọ́tímọ́ tí wọ́n ti ẹ̀ lọ́bì kankan rí wọn lọ, wọn tẹ̀lé gbogbo. Even Bọ́láìgé náà ní 5 fingers of a leprous hand, wọn ló pe àwọn parties márààrún. So gbogbo ẹ̀ ó rí bákan. So bọ̀ nígbà tó yá wọn dá sí o, wọn gbà tí Abíọ́lá wín ìtàn tí gbogbo ẹ̀ wá dàrú. Ìgbà yẹn náà wá dìde ọmọ ìpọmọ ń jayé, wọn rẹ ti ń ta Awólọ́wọ̀ ṣe fún Ṣùgàbá. Ṣùgàbá ìṣọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀, ó sì dìbò ti wọlé ní orúkọ GNPP, ó sì ti dá wàhálà lẹ̀ fún MPN. Ní àwọn Ṣéhù Ṣàgàrí bá rojọ́ wọn lẹ́sẹ̀ pé kì í ṣọmọ Nàìjíríà, wọn ti ẹ̀ gbé lọ ilé ẹjọ́, wọn bá gbé wọn kà taari ẹ̀ bí Trump ṣe ń taari àwọn èèyàn, wọn bá taari ẹ̀ lọ sí Niger Republic àti bóyá Cameroon. Awólọ́wọ̀ sì lọ sílé ẹjọ́, ó sì ro ẹjọ́ náà, ẹjọ́ nìkan dà padà. Ṣùgàbá ló ń jẹ́. Àwọn olórí wa parapọ̀ pé Ṣùgàbá ìṣọmọ ẹgbẹ́ wa kí ló dé Awólọ́wọ̀ fi gbàálẹ̀. Wípé kí ojúkú padà sí Nàìjíríà, Awólọ́wọ̀ ló kọ́ bẹ̀rẹ̀ pé gbogbo àwọn tí wọ́n jọ lọ ọmọ wọn ti dé. Ẹ ṣe ọ́rẹ́ bí ẹ̀jẹ̀ òun dẹ̀ ni pé tó bá ti dé wọ́n arrest ẹ̀. Ìyẹn ló mú àwọn MPN gbà náà láti fi pé Emeka Ojukwu padà. So gbogbo t'Awólọ́wọ̀ ṣe ẹ ní àwọn àgbààgbà náà wò pé tá a bá wo nǹkan tí àwa bá rò, ká wo àwòkọ́ṣe lídà wa pẹ̀lú tó ṣẹlẹ̀ sí Abíọ́lá yìí tó sì wá tó sì ti wá bẹ̀bẹ̀, kí ni lídà wa máa ṣe? Lídà wa ó pe àwọn ìdá ìjókòó ni yóò bá sọ pé kí lẹ sọ, àná ni àwọn atáwójú ó pè náà lájókòó yóò dá kí ni ká ṣe. Out of the 65 náà jókòó pọ̀, 65 ni wọ́n láti gbèjà Abíọ́lá. There was no dissent bí Afẹ́nifẹ́re ṣe gbé ká. Wọ́n dẹ̀ wá mọ̀ pé kì í ṣe gbà ọ̀ gbọ́dọ̀ pé níjà Yorùbá. The moment wọ́n ti pè lájà Yorùbá ó máa forí ṣọpọ́n. Wọ́n bẹ̀ sí wọ́n máa pè ní Nàdẹ́kò. Wọ́n bẹ̀ sí pé àwọn èèyàn bíi Ìbítù Òkìwé ọmọ Ìgbò tó dúró gbágbágbá. Wọ́n pe kọ́nà wọn fọ̀run kẹ́ ẹni tí a máa ń pè ní Ọ̀pàdíké, mo súnmọ́ púpọ̀, gómìnà Anambra tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kú yìí ó ṣe kú ni Ọ̀pàdíké Ọ̀dàkàdíké tá a máa ń kọ Ọ̀pàdíké kò tẹ́ ẹni tẹ́ mọ́ rántí orúkọ rẹ̀, Chukwuemeka Ezeife, Samba pé gbogbo wọn lókè ọ̀yá ń kọ́ Zambadi lẹ́pọ̀ Dan Suleiman ọ̀pọ̀, Dangiwa Umar Colonel ọ̀pọ̀ lọ́wọ́ àjọ ẹ̀ wa. Ibi tí ọgbọ́n Afẹ́nifẹ́re wà nìyẹn. Tá a bá dìde pé Yorùbá nìkan la fẹ́ fi ṣe, kò sẹ́ni tó máa dá wa lóhùn. Aṣọ di national issue ni mo la fi rí nǹkan ṣe. Afẹ́nifẹ́re yẹn lẹ̀ wá rántí mọ́ lónìí. Wọ́n lọ́ba kan jẹ náà, ọba kan jẹ ní Egypt tí ò mọ Joseph mọ́.
òun náà fi mọyì Afẹ́nifẹ́re mọ́. ṣùgbọ́n 2023 wọn l'Afẹ́nifẹ́re ṣòṣèlú. òṣèlú wo la jẹ́ ń sọ kíní kan fún ẹ ṣé ibẹ̀ ṣe ń bá yé lọ ìṣòdà náírà yín láti 461 official ó lọ sí 1600 ó ti kọ́kọ́ ní 1009 gan rí ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nu ìrẹsì táwọn rà ní 8000 kíní kan láyé Jonathan ó di over 100,000 ní ìsìn ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn báwo ni nǹkan ó dáa mo ní ọkọ̀ kan nínú ilé tí ó ti pẹ́ mo ti gùn mọ́ to fill the tank is over 100,000 mo ti ní bí bá jẹ́ ní àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi ṣé mo ti sanwó oṣù wọn náà epo ni mo fẹ́ rà sọ́kọ̀ èmo jẹ́ pé bí ẹ bá ṣáná sí báyìí fò ní lọ́kọ̀ táwọn wí kí n lọ sí vi bọ̀ lẹ́ẹ̀mejì epo yẹn tán àwọn tó ń ṣiṣẹ́ fún mi ńkọ́ iye tí mò ń fún wọn gan ṣó tó wọn tí wọ́n sọ pé gbogbo nǹkan ti bàjẹ́ nínú pé ká tún Nàìjíríà tò nínú pé ká tún Nàìjíríà ṣe àti pé ọmọ wa ní Yorùbá ẹ̀mú kan ibi ọmọ yín bá sì bá yín dé ẹgbà bẹ́ẹ̀ ń táwa ń sọ ní pé bẹ́ẹ̀ gbé ọmọ yín sí bó bá jẹ́ olè kí ni Yorùbá ń sọ wọ́n ní ọmọ tó bá ṣípá ní kí ni ó ní ìyá tó bí ló ń gbé kì í ṣe pé ìyá kan bímọ lásán ọmọ tó bá sì gbọ́gbọ́n ọkùnrin kúkú ìyá yóò gbọ́gbọ́n sísìn bàtà Afẹ́nifẹ́re ń jà ìjà fúnlẹ̀ Yorùbá tá a dá SMBLF fúnlẹ̀ tó pé ní nǹkan kan bá ṣe wé gbogbo wa á ti lọbẹ̀ á ti sọ owó wà rí pé ṣe báyìí tí ò bá sì ṣe á ti bú dáadáa nígbà tó ń pa wá ní Ìbàràpá èlò ọmọ wa fún wa tàbí wọn pa wá àwọn tó pa ní Ìbàràpá ṣé wọn ju 60 lọ àwọn tó pa níye wa ń kọ́ àwọn tí mo fojú mi rí nínú chọ́ọ̀chì tí wọ́n dà bọ́bò 36 ní Ọ̀wọ̀ ń kọ́ bàbá Adébánjọ bú sẹ́kún kí Ọlọ́run fọ̀run kẹ́ àkẹ́tì gómìnà gan bú sẹ́kún nígbà tá a lọ kíyàwó rẹ̀ ìkànnì wa ń sọ fún pé ṣé o mọ̀ kọ́kọ́ rẹ̀ bú sẹ́kún ní Ọ̀wọ̀ kí ni olórí wa ṣe o kí ló ṣe àfi kọ́ ọmọ rẹ̀ lọ́ máa fún àwọn kan ní 1 billion káàkiri lókè ọ̀yà kíyàwó rẹ̀ rán fún wọn 1 billion kílẹ̀ yìí tẹ́ pé tẹ́ ní ọmọ wa ni kò lè sì dí bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ fi lẹ̀kẹ̀ ṣé ilẹ̀ ní lẹ̀kẹ̀ Nàìjíríà ṣé pẹ́sidẹ́nsì Nàìjíríà wá jẹ́ ní ti Yorùbá nìkan ni ọ̀dà ok ọmọ yín nìkan ni ẹ wo ká máa wọ bọ́mọ yín nìkan ó ṣe wá wọlé nìsín nígbà táwọn he got 8.something million votes 5 million out of it came from the north kí yóò rí 5 yẹn gbà ní north nsìn tí ò bá bá àwọn Ìgbò tẹ̀ ń bú tí ò bá bá wọn ṣe bó ló fẹ́ wọlé torí jẹ́ ń sọ kí nìkan fún ẹ̀ ń pa Afẹ́nifẹ́re ọgbọ́n bẹ èèyàn wà àwọn tó wà nínú Afẹ́nifẹ́re mi ìfẹ́ kàn máa dárúkọ wọn ni ẹni tí wọ́n tán láti first degree second degree third degree ní Harvard University ó wà nù wa. ṣùgbọ́n Afẹ́nifẹ́re yìí náà ní lulẹ̀ yìí. Afẹ́nifẹ́re ní sùúrù òun ní Afẹ́nifẹ́re lulẹ̀ àánú rẹ̀ ṣe mí Afẹ́nifẹ́re lulẹ̀ nígbà bàbá wa lọ sábọ̀ ọlọ́wọ́ tó lọ sẹ́wọ̀n ọdún mélòó lọ sẹ́wọ̀n ọdún 3 ṣáà Afẹ́nifẹ́re olùlẹ̀ ńgbà náà ṣáà Afẹ́nifẹ́re tó dìde. gbogbo àwọn olùdíje tá Afẹ́nifẹ́re ń tì lẹ́yìn fáàrẹ gbogbo wọn ní ìlú. kí ló dé tá a fi fẹ́ sọ pé nítorí pé ẹnìkan láti win that is the meaning of victory. why so èṣù gan ló bá gbé àpótí ní ìsìn ṣé kò ní win àbúrò mi gbọ́ mi dáadáa. ọba kan wọ́n ń pè ní Pọ́ńtù Pílátù ó sì pe àwọn èèyàn ó ní bàràbàrẹ o lè burúkú ni ògbógbó ẹ̀rọ ọlọ́ṣà kí wọ́n ti ń pè gbogbo olè yóò dà fún ọ ọlọ́ṣà ọ̀gẹ́rẹ́ ọlọ́pàá ó ní ṣùgbọ́n Jésù rí èèyàn dáadáa ni a máa jí èèyàn a máa jókòó èèyàn a máa jí ẹni tó jù rẹ̀ ti fọ́ yóò tún mọ ládàá nínú ògbójú olè yìí o Bàrábà àti Jésù olè mú kan táwọn mú ta ló ń wìn jọ́nà. ọlọ́ṣà. tó bẹ́ẹ̀ bá gbé ọlọ́fà bẹ́ẹ̀ tó bá gbé adigunjalè ẹgbẹ́ bẹ́ẹ̀ tó ń wìn lónìí kí nìyẹn ní í ṣe pẹ̀lú Jésù. Mọ́gàjí. kí nìyẹn ní ẹ̀pá náà nǹkan. ní 2023. ṣé o jẹ́ sọ kíní kan fún ẹ. ẹ sọ̀rọ̀ kan gbà náà. jẹ́ sọ kíní kan fún ẹ. ok. ṣé o rí mi kí n dìbò rí àbọ̀ gbọ́ pé mo dìbò rí.
ìgbà kan wà àwọn tó mọ̀ mọ́ wà bàbá adé ìlú wọn lọ ṣe chairman local government mo ní wò ṣe èèyàn mélòó ni bàbá adé ṣé òun ẹ ń bá bàbá adé bá ti fà kalẹ̀ báyìí yóò win ó ní mi ò ṣe n tó ń ṣe èmi kì í ṣe pé kí n dìbò mi ò dìbò rí ó sì ti ṣẹlẹ̀ rí pé wọ́n fẹ́ fi mí sí ìjọba tí mo ní mi ò ṣe nítorí ó máa dí iṣẹ́ tí mo ń ṣe fún ilẹ̀ Yorùbá lọ́wọ́ the moment tí n bá ti wà lọ́dọ̀ gómìnà kan tí gómìnà yẹn bá ń fẹ́ mu láti bá fẹ́ kì í ṣe pé bóyá ọ̀rọ̀ yẹ sàkọ́là ń sọ yìí o ọ̀rọ̀ principle ni nǹkan tó pè é pé kó wá ṣe tó bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ṣọ́ ló ń ṣọ́ it is not about bọ̀yìbọ̀yì tèmi náà bá gbàyàn síbi iṣẹ́ nǹkan tí bá ní pé kó ṣe má ti ṣe now so I won't blame any governor for expecting me to jettison everything that I'm doing to face why I'm there ọ̀gá mélòó ni mo fẹ́ gbà ẹlòmélòó ló fẹ́ ṣọ̀gá fún mi ọ̀gá kan lẹ́nu bá ti gbà ìṣiṣẹ́ tó ń sanwó oṣù ọ̀gá ẹ̀ ni tí mo dẹ̀ wò dáadáa bàbá Adébánjọ gan wà aware of it that time ẹ̀gbọ́n mi ṣùpọ̀ ṣonibárẹ́ àjọ jókòó àjọ sọ́ni mo ní bàbá mi ò gbà ni ó máa díṣẹ́ tí mò ń ṣe. ìjọba wo ló pè yín láti. ẹ̀yin gbọ́dọ̀ sọ ntẹ́mi kàn fẹ́ sọ fún ẹnìyẹn pé kí ni abẹ́ni bẹ́rẹ̀ fi lulẹ̀. Mọ́gàjí. máa gbọ́ ẹ̀yin èèyàn lẹ́lulẹ̀ abẹ́wò yín nígbà ayé tuntun bí pọ́ńtù fúlátù fi fẹ́ fún àwọn èèyàn nígbà ayé tuntun wọ́n sì láwọn ọ̀fẹ́ Jésù wọn ló lè làwọn fẹ́. ṣé kò bá àwọn ará Júù fà 2000 years after tí wọ́n ti ṣe decision yẹn náà tó padà sílùú wọn. ṣáájú 2023 ohun tẹ́ ẹ lọ ń sọ ni pé Yorùbá kọ́ ló kàn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n Tinubu ti dààrẹ báyìí láì tí ì jẹ́ pé ẹtìlẹ́yìn máa gbọ́ ṣé àkúrọ́ pé kì í ṣe Yorùbá ló kàn. ṣé pẹ̀lú bí Tinubu ṣe á di ààrẹ yìí ṣé ká sọ pé ó ti tán. tí òun kọ́kọ́ máa sọ ni pé Mọ́gàjí o nígbà tí ẹ sọ pé Yorùbá kọ́ ló kàn ìrànlẹ̀ pa kó sì já mi. ṣé ká wá gbà pé Ọbásanjọ́ ṣe ọdún mẹ́jọ nígbà Ọbásanjọ́ ṣe ọdún mẹ́jọ tán ó bọ́ sọ́wọ́ Yar'Adua ó ṣe ọdún mẹ́ta Jonathan ṣe ọdún 5 ó tún bọ́ sọ́wọ́ Buhari nínú Buhari náà Ọ̀ṣínbàjò tún bá ṣe ọdún 8 vice president ẹ̀tún wá ní Yorùbá ló kàn àwọn Ìgbò ńkọ́. Yorùbá ọ̀hún náà ló ti á débẹ̀ báyìí ṣé ká sọ pé Yorùbá tán ó yan àwọn ẹ̀yà yòókù jẹ ní báyìí. tẹ́ ẹ̀ bá yàn wọ́n jẹ ẹ jẹ́ kí yẹn jẹ́ conscience ẹ jẹ́ kó máa sọ yín lọ́kàn ní ìsìn àwọn kan pera wọn ní ADC ní ìsìn mo kọ kéde kan jáde títí dáago 4 àwọn èèyàn sì ń pè mí torí mi ìfẹ́ bá pa fóònù mi àbúrò mi kan ti pè mí láti bàrò ó ní kíní tí mo kọ yẹn olómọ ti dá nǹkan nítorí mo sì sọ ńbẹ màá sọ ẹni tí ò bá tí ì kà bí tí mo parí ẹ̀ sí ni mo ní ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti mo ní òun àti Fẹlá Òjàrí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o àwọn kan wọ́n sọ pé gílí tí wọ́n yìí Mọ́gàjí ṣùgbọ́n Fẹ́mi ọmọ Fẹlá gan sọ mo ní fídíò rẹ̀ lọ́wọ́ ó ní bàbá àwọn ní òfin gbogbo ara mọ̀wé ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ àti ẹ̀nàjọ purọ́ pé wọ́n ti gbà sí ìlú yóò ti gbà sí yunifásitì kan lókè òkun pé yóò ṣe bóyá medicine àbí nǹkan níbo wọ́n ti mọ̀ pé music yẹn ló lè ṣe. Fẹ́mi tó sọ̀rọ̀ yìí jáde kò sọ láti fi pẹ̀gbọ́n bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ò bá ṣe music báwo ni Nàìjíríà bá ṣe rí lónìí music ẹ̀ òun gangan ló fún Nàìjíríà ní the kind of undue recognition that we have undue in the sense that ṣe àṣìṣe fún ni Fẹlá ló ṣiṣẹ́ fún Fẹlá tó sì ṣiṣẹ́ fún kọ́ ṣé ò jìyà ni ẹ mọ iye ìgbà tó lò lọ́gbà ẹ̀wọ̀n ní àtìmọ́lé lílù táwọn ọlọ́pàá lù but àìmọye èèyàn wọn dá wa Yorùbá gan bẹ́ẹ̀ dípò dípò wọn dá gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ èèyàn ọ̀kan wọn tí Fẹlá wa sọ fún bẹ́ẹ̀ kọ́ ni pé ìwọ bẹ́ẹ̀ kọ́ ní June 12 ọmọ bí Abíọ́lá ṣe jẹ́ ọ̀tá Ramson Kuti family ọmọ owó wàhálà tí mo ní pẹ̀lú Abíọ́lá tí mo fi lọ gbégbé gan là sílé rẹ̀ ọmọ tí Abíọ́lá ṣe fún mi mo wá fẹ́ lọ máa gbèjà Abíọ́lá bẹ́ẹ̀ kọ́ ní ẹ̀gbọ́n mi Olúfẹlá wọn gbèjà MKO òótọ́ ni mo dúró lé lórí is on principle and dignity egalitarianism bá ṣe bí ẹrú la ṣe bọ́mọ tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ́ ó dìbò ẹ̀ mọ́ jẹ́ wọ́n jẹ́ ó dìbò ó dìbò wá wọlé tán ẹ̀ wá ní kò tún ní rí bẹ́ẹ̀ mọ́ àá padà wá kú síbí yìí nítorí nǹkan tó yẹ
ọmọ òun náà ló jẹ ọ̀rẹ́ ọmọ. Àwọn arábí wọn lè máa jẹ gàba lórí wa kán máa sọ pé ẹni bẹ́ẹ̀ ó wọlé o ṣùgbọ́n àníjó débẹ̀ kí ló dé ẹ ṣe lọ́dọ̀ tiyín ó dìgbà tó dí ọ̀dọ̀ tiwa òun lẹ ṣe kò yí ṣe pé bẹ́ẹ̀ kọ́ tẹ̀lé MKO Afẹ́nifẹ́re ò tẹ̀lé MKO ṣùgbọ́n ní tí Afẹ́nifẹ́re dúró lé lórí náà níbẹ̀ kọ́ which is principles ẹ lè dédé wá fìyà jẹ nìkan kan based on that nǹkan tá à ń pè ní high moral grounds. Ńlọdọ́rẹ̀ terra firma bẹ́ẹ̀ bá pa wá ni ẹ pa wá ta ló wá sọ́fà jù nípa ti Abíọ́lá o àwọn gangan tí wọ́n fi tó jẹ́ ọmọ pátì wọn bíi Sule Lamido bíi Kingibe bíi Aneni ṣé wọ́n fi Abíọ́lá lẹ̀ ta ló kù sí díẹ̀ ṣé wọ́n pa bàbá rẹ̀ wá ní our greatest founder tó yẹ kó ló máa ń fún wa lówó ṣé wọ́n pa bàbá Adésànyà gan the car is still there over 48 bullet holes were counted bàbá miraculously survive ṣé wọ́n pa look General Akínníadé ọmọ ṣe whole general tó já ogun fún Nàìjíríà ìyẹn ò ní kán má lọ sùn lé ẹ̀ orí fẹ́ǹsì ló fò kalẹ̀ ó dá lẹ́sẹ̀ kó tó di pé ó lọ sí exile many people like that Alabi Isama ńkọ́ Bọ́lájí Akínyẹmí ńkọ́ John Oyegun ńkọ́ these are people that were driven out of Nigeria wọ́n dẹ̀ fara gbá Délé Mọ̀mọ́dù ńkọ́ so the fact remains that a ní nǹkan tá à ń pè ní ẹran ara a sì ní nǹkan tó ń jẹ́ conscience ní ẹ̀rí ọkàn mi lọ sọ pé kí Yorùbá ṣe ọdún mẹ́jọ of Tinubu kí Yorùbá ṣe ọdún mẹ́jọ of vice president of ẹ̀gbọ́n mi Professor Ọ̀ṣínbàjò kẹ̀tún wá ní pé Yorùbá ló tún kàn Ìgbò ńkọ́ Awólọ́wọ̀ sì kọ sínú ìwé rẹ̀ oníjọ́ kan ń bọ̀ táwọn ìjọ máa ṣe president Nàìjíríà wọ́n lè má rò pé stupid ṣé kò wáá ṣe ó sì kọ́ náà ìjọ kan náà tún ń bọ̀ táwọn Ìgbò náà máa ṣe president ṣé Awólọ́wọ̀ ó stupid ní táwa ń sọ ni pé ẹ jẹ́ ká dúró sórí òótọ́ ká má ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun eléyìí tó jẹ́ ká ṣe ń gbà yẹn òun ni pé ká sọ̀pọ́ọ̀tì àwọn tó bá kàn ṣùgbọ́n tẹ bá sọ pé politics òun lè fẹ́ fi ṣe ní tẹ bá dẹ̀ rí bẹ́ẹ̀ ó ti di ìṣó ẹ̀kú ṣùgbọ́n ìṣó ẹ̀kú tó dà yẹn náà ṣáwà náà lásán fáwọn èèyàn kan máa káàkiri gbogbo ògbóró pé Tinubu olè Tinubu ó ṣẹlẹ̀ ńbàdàn bí ó ṣẹlẹ̀ ńbàdàn abáfẹ́ náà lógún òdìdè àbí wọn polongo títí káàkiri gbogbo ibì kan péré náà ti wá polongo ilé ìmọ̀ ìyàwó lẹ́nu ilẹ̀ Ìgbò sì ni nílẹ̀ ọ̀rọ̀ ní òkè ọ̀yá ńkọ́ kí ni wọ́n sọ tán pa Tinubu ó lọ bẹ̀rẹ̀ gan lẹ́nu ìjọba ẹ̀kọ́ tí kúrò mẹ́rin ti ń fa pósítà rẹ̀ yá tó ti ń kọrin ọ̀tẹ̀. àwọn kan tiẹ̀ ti ń kóra wọn jọba yìí torí pé aṣíwájú fẹ́ ṣe sáà yìí. mo fẹ́ pa mọ́ ẹnìkan kan tó bá sọ lẹ́nu Afẹ́nifẹ́re olúlẹ̀ o lórí kíni mo fẹ́ gbà mẹ́ ṣé mo fẹ́ yàn bẹ̀ ni àbí wọ́n sọ fún mi pé o ní candidate. àwọn kan ti ń kóra wọn jọ. òótọ́ lèmi pò lèmi dúró lé lórí bí bàbá wa Awólọ́wọ̀ ṣe kọ́ wa ni mo ṣe ṣe. wọ́n lọ ADC àwọn kan ti lọ ADC báyìí tí wọ́n láwọn fẹ́ nà tán pé lọ́tẹ̀ yìí àwọn ò ní gbà àwọn ò fẹ́ Tinubu ń bẹ̀ mọ́. ọ̀dà jẹ́ n tún sọ kinní kan fún ọ lónìí ìwé tí mo kọ jáde tọ́pọ̀lọpọ̀ ti kà mo kọ́ sí ní tí mo bẹ̀rẹ̀ ni pé mo ṣe gbọ́ pé ADC báyìí mo bá pe iye kan mi ọ̀rẹ́ mi ojúlùmọ̀ mi àwọn tó bá mọ̀ mí tó bá mọ̀ wọn mọ̀ tí mò ń sọ yìí òun ni Balógun Akin Ọ̀ṣúntòkun nígbà June 12 ó ń kọ ìwé fún Guardian lẹ́yìn ìgbà yẹn tó máa ń béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n wa àgbà tó fẹ́ jẹ́ oníwèé ìròyìn tí gbogbo èèyàn tí wọ́n ń forí fún jù ẹ̀gbọ́n wa Aládé Bonúọlá ó ní ìwọ ọmọ yẹn fẹ́ para rẹ̀ sí how old are you torí àwọn Abacha tí wọ́n máa ń léèyàn káàkiri kan lọ́ máa pa ìyẹn wọ́n lọ sí ilé Akin wọ́n rò pé ilé Akin ni torí èèyàn méjì ní jẹ́ Akin Ọ̀ṣúntòkun ara alẹ́ náà méjèèjì ọ̀dọ̀ Akin Ọ̀ṣúntòkun kì í ṣe tiẹ̀ ni wọ́n lọ tí wọ́n lọ bá bẹ̀ jẹ́ ó tún wá kọ́ padà sínú ìwé ìròyìn pé ẹ̀ǹdẹ́ èmi kọ́lẹ̀ lọ ilé mi kọ́lẹ̀ lọ ọ̀tọ̀ ní ibẹ̀ yẹn ilé mi gan rèé ẹ mọ́ bọ́ Akinjọ mọ́ ẹ̀ lọ báyìí mọ́ pa wá èmi gan tí mò ń bẹ́ sọ̀rọ̀ yìí north 9 north mi ó ní
MKO Abiola fi bá gbogbo Yorùbá leader sọ̀rọ̀ ní Pioneer Hotel 1994. So àwa náà ti ṣe díẹ̀ mbẹ̀. Ṣé nǹkan tí mo sọ yìí ṣó yé wa dáadáa? Àwa náà ti ṣe díẹ̀ mbẹ̀. So nígbà wá di 2018 máa gbọ́ dáadáa 2018 bàbá wa Ọbásanjọ́ ló pe Akin ẹ̀yin ọmọ yìí ẹ wá bá ń kọ constitution àti manifesto ẹgbẹ́ kan nígbà débẹ̀ bàbá ní ADC kọ̀ tó wọ́n ti sọ fún wọn ṣùgbọ́n àwọn fẹ́ jẹ́ kẹ́ ẹ mú nínú ilé tó ti wà lẹ́ o mo sì mọ̀ pé ẹ kájú ẹ̀ ni mo wò ó bàbá máa rò wá wọn pé ọ̀dà a ṣe lèmi àtàkì nǹkan kékeré la rò ọjọ́ mẹ́ta la lò lẹ́yìn Abẹ́òkúta torí àmú nǹkan kan lọ́wọ́ àti ẹ̀mọ́ ní tá a fẹ́ lọ ṣe dépò pé a gbáradì bàbá sì láwọn ò sì fẹ́ jẹ́ kó dàbẹ́ ni pé a yọ àwọn kan a dá nǹkan kan kọ láti bóyá nù PDP àbí APC àbẹ́ ní existing party orí ara yín mo ti fẹ́ lọ rò àwa la kọ́ o bó bá yẹ pé yẹn náà ló sì wà táwọn ADC lò lónìí fine ṣùgbọ́n ilé tèmi lè ṣe fún wọn mo ti ṣe yẹn. ìpè olóyè Ọbásanjọ́ gan mọ̀ nípa ADC. bẹ́ẹ̀ ni nígbà yẹn ni wọ́n mọ̀ yọ wọn ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ní ìsìn yóò ta ló mọ̀ gan pé dìdí ADC náà ń bọ̀ kì í ṣe Ọbásanjọ́ bàbá ò tiẹ̀ dá sí bàbá kan ń gbádùn tó wù wọ́n ni bàbá ò. ṣùgbọ́n tẹ́ ẹ kọ sínú ADC ńgbà náà sábà ṣàmúlò rẹ̀ ṣe é rò pé. tó máa ń sàmú ní táwa ń fẹ́ ní tèmi àtàkì ń kọ bàbá rẹ̀ Afẹ́nifẹ́re ni àwọn ẹ̀gbọ́n tèmi ti ṣàfẹ́nifẹ́re kémi kan tó bọ́ sí ìdá Afẹ́nifẹ́re a sì mọ gbogbo nǹkan tá Afẹ́nifẹ́re gbogbo nǹkan tá a fẹ́ kó dáa fúnlẹ̀ Yorùbá kó dáa fún ilẹ̀ Yorùbá kó dáa fún particularly lórí ọ̀rọ̀ restructuring gbogbo nǹkan kan tún ń tá a kọ sínú ADC nìyẹn tó máa mú tó wáyé pọ̀ lóṣù wà mẹ́ o. ṣé káwọn ọmọ Yorùbá ó tẹ̀lé Afẹ́nifẹ́re ṣé kí wọ́n tẹ̀lé. irọ́ o èmi ò sọ bẹ́ẹ̀ torí mi tí ì láṣẹ àti sọ bẹ́ẹ̀ ẹnìkan kò sọ pé kí n sọ bẹ́ẹ̀ ní ara tèmi èmi sì ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ntẹ́mi kan sọ ni pé tó wáyé pé lẹ́yìn tí àwa kọ yẹn ló sì wà ńbẹ̀ wọ́n ti lè change ẹ̀ ta ló mọ̀ mi ì bá wọn dúró ṣẹgbẹ́ rí. gbogbo wọn tí ń bẹ́nu ADC yìí lẹ mọ̀. àwọn ẹlẹ́rìí ibú kan wà ńbẹ̀ tí mi lè bá ṣe láéláé. bíi El-Rufai. ẹ lè bẹ́ Rufai ṣe. kí ni èmi kílẹ̀ ṣe Rufai àti mílọ́mọ Awólọ́wọ̀ ó ní kí n bẹ́ Rufai ṣe based on what ọmọ wọn ti jáde ní ìsìn tó ní pé Tinubu kọ́ ló win àbọ̀ tí gbọ́ ó ní Peter Obi ló win ṣé bínú Tinubu bá Tinubu ló sì lọ Kaduna ló ní I will need you Nasiru stay with me wọ́n tún forúkọ rẹ̀ sí minister ṣé Tinubu ló ní kọ́mọ̀ mi sí minister ó wá dé ní ìsìn ó bẹ̀rẹ̀ sí ibú Tinubu torí pé ṣé tó bá rí ipò minister ṣé yóò sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn pé ìwọ Tinubu kọ́ ló win o ṣé irú ìyẹn bẹ́yẹn Ọbásanjọ́ kọ àwọn nǹkan kan nípa rẹ̀ nínú ìwé wíwẹ́ bàbá my watch. mo ní o. yes. tí ọmọ pé mo ní ni o ní yes. mo ti rí tó jọmọ́ àwọn ìwé bàbá mi. ó rèé my watch ìwé bàbá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni my watch ìwé kò fẹ́ẹ̀ sí ìwé tí ò sí bí gbogbo ìwé bàbá Awólọ́wọ̀ ló wà bí. irú èèyàn wo ni a pe El-Rufai irú èèyàn wo lẹ́yìn gan El-Rufai. Ọbásanjọ́ ni ó ṣe kinní kan fún ọ̀nkù rẹ̀ tó jẹ́ ọmọ kan ìgbà kan pẹ̀lú bàbá rẹ̀ ó ní tó ṣe fún yẹn ní kò ṣeé gbọ́ sétí ó ní ṣùgbọ́n tó ń bá wá sọ yẹn ó ní ẹ̀gbọ́n tiẹ̀ gangan tó jọ́ wọn bàbá rẹ̀ ó ní kò fẹ́ràn ẹnìkan kan ju El-Rufai lọ kò sì lọ́ọ̀yà sí ẹnìkan kan ju El-Rufai lọ ó léèyàn burúkú pátápátá gbá ayé ọ̀run bàbá kọ́ lẹ̀ ṣé bàbá ti kọ́ ṣé kí n má wàá gbọ́. ṣé torí bàbá pè ní èèyàn burúkú. àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn nǹkan ó dà ilé tí mo wá sọ fún ọ ní ìsìn nǹkan ó dà èèyàn ní Tinubu kọ́ ló wọlé ìwọ ló sì sọ ó sì sọ ńgbà kan. ó ní àwọn táwọn gbé muslim ticket kalẹ̀ rí ó sọ fáwọn ará Òkè Ọya ó ní àmọ́mọ́ lónìí torí kábọ̀ àgbé ẹ̀sìn ga ó ní nǹkan afẹ́fẹ́ ṣe náà ó dàgbà dáadáa ọgbọ́n ẹ̀ o. kọ́ wá jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ tó ti sọ pé nítorí pé kí ọ̀rọ̀ àwọn táwọn wà lókè Ọya kó bá gúnrégé làwọn fi Tinubu síbẹ̀ làwọn fi muslim tíkẹ̀ síbẹ̀ tó wá ń sọ pé kọ́ńtẹ̀ yẹ kí wọ́n yìn òun ṣé ìyẹn náà yẹ kó tó wá jáde kó ní pé Tinubu kọ́ ló win Òbí ló win tèmi gan bá jẹ́ Òbí mo ní mo ṣe máa yẹra fún. yàtọ̀ sí El-Rufai tó rẹ́ lómi bẹ̀bí. David Mark ńkọ́ àwọn gangan ni eku ẹ̀dá tó lọ rèé bá Babangida
Babangida kọ sínú ìwé rẹ̀ gbogbo náà láti mọ̀ kó tó di kó wípé má jẹ́ kí Abíọ́lá wọlé o, bá Abíọ́lá wọlé gan èmi nìkan lè gbébọn kí n lọ rè pa màá sì pàwọ́ náà. Mi ìkú èmi kọ́ mo sọ wọ́n kọ́ ni. Ẹ máa wá gbọ́ yẹn màá ní pé wọn ò gbọ́ àbí màá kà máa ní wọn ò ká. Kọ́mọ Nàìjíríà máa bẹ̀rù àwọn tí ń bẹ léde sí báyìí. Bẹ́ẹ̀ ni. Àbí kí ni tẹ́ ń sọ yìí? Wá ọjà òkùnkùn ó yàtọ̀ wọ́n ní ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú wọ́n ní òkùnkùn bẹ́ẹ̀ ṣòro wọ̀ ṣùgbọ́n òkùnkùn tó tan tọ́ọ̀chì rẹ tó tàn sí àbí ó tan ná tó fi lè wọbẹ̀ ṣé wọ́n láti tún mọ júwe nǹkan tó ń bẹnu rẹ̀ fún. Arẹ́gbẹ́ ńkọ́. ṣé o wá rí Arẹ́gbẹ́ tó ń sọ yìí ní on the 15th lágbọ́rọ̀ Ọlọ́run lóṣù tààmú yìí tí ó jẹ́ ọjọ́ mẹ́wàá sóní gbogbo wa ń lọ Àbújá tá a fẹ́ lọ rèé ṣe àpérò lórí ọ̀rọ̀ Nàìjíríà. Mo ní kí ọ̀gbẹ́ni ó já lọ lórí ọ̀rọ̀ Yorùbá tó ọ̀rọ̀ Yorùbá jẹ́ lógún púpọ̀ àjọ ń lọ ni àtàwọn èèyàn kàǹkàkàǹkà tá a jọ ń lọ. Ṣé òun náà dalẹ̀ Tinubu báyìí? Ṣé Tinubu náà jọ̀wọ́ dalẹ̀ rẹ̀? I continue to talk about the danger of one story. Yorùbá ní agbọ́ ẹjọ́ kan dá wọn lágbá òṣìkà ni tí Tinubu náà tó bá lóun ní nǹkan against Arẹ́gbẹ́ ṣé Arẹ́gbẹ́ náà ò yẹ kó ní nǹkan against Tinubu. Ẹ jẹ́ n sọ díẹ̀ ńbẹ̀ fún yín. Bàbá Awólọ́wọ̀ ó kọ́ ni pé bí gbogbo nǹkan tí ẹ bá máa ṣe nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ láti fi òtítọ́ múlẹ̀ kẹ́sì ṣe democracy nípa ẹ̀. Bàbá Awólọ́wọ̀ kò fi ẹnìkan kan sílẹ̀ rẹ̀ kan ní bàbá sọ péré tẹ́ bá sì fẹ́ ẹnìkan kan jọba tẹ́ ẹ ní sọ ẹ dárúkọ ẹ̀ níjọ́ tí wọ́n ti dá bàbá ńgbà Bọ̀dé Thomas kú tí wọ́n ní kan yẹn tí ó bàbá Òdèlé mú deputy o wọ́n ní kan yẹn ní ìbò láàrin Akíntọ́lá àti Ìgbòdà lónìí Akíntọ́lá ló win ìbò ni o nígbà tí wọ́n máa mú Bọ́lá Ìgè ẹni tí bàbá ń fẹ́ wọ bàbá Aláyọ̀dé gbogbo wa lámọ̀ yẹn Bọ́lá Ìgè ló ní òun náà fẹ́ ṣe wọ́n ní kó lọ dìbò wọ́n jẹ́ tí bẹ̀rẹ̀ ẹ̀bò bàbá Aláyọ̀dé ní mo yọ̀ǹda fún wọ́n mú wa lámọ̀ pé bàbá Aláyọ̀dé nígbà tẹ́mi kọ́kọ́ mọ bàbá Awólọ́wọ̀ lọ when I was 19 years old bàbá mi mo gbé lọ sí bàbá Awólọ́wọ̀ lọ́sọ̀rọ̀ bàbá Aláyọ̀dé torí sista Ẹ̀bùn ìyàwó bàbá Aláyọ̀dé ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá tèmi ọ̀tọ̀ ní akànlọ́ kí bàbá ni dírẹ́bà bàbá mi ló yẹ ó gbé wọn lọ ṣùgbọ́n mi kàn wá láti yunifásitì náà yẹn wọ́n ní dírẹ́bà wọn ò sí nílé wọ́n wá sí Ìbàdàn Ifẹ̀ mu wà wọ́n di pé mo gbé wọn lọ pàdé ní bàbá Awólọ́wọ̀ dé wá ń bẹ̀ kò sẹ́ni tí ò mọ nǹkan tó ń jẹ́ ọ̀rẹ́ láàrin àwọn méjèèjì wọ́n gbà tó ti dọ̀rọ̀ kíní bàbá Awólọ́wọ̀ ò ní dá sí kò ní sọ pé bàbá sọ pé nígbà JS Ọláwọ̀nyí tó bá bàbá lọ ẹ̀wọ̀n tó fẹ́ di gómìnà Kwara àwọn bàbá ò tiẹ̀ mọ sí Adébáyọ̀ tó kú lẹ́jọ́ mẹ́ta yìí that was another great leader. Ọ̀dà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ dání sí Adébáyọ̀ wa ọ̀dọ̀ bàbá Adébánjọ ló wà náà torí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó mọ nǹkan Awólọ́wọ̀ ṣe fún ọmọ nǹkan tó bàbá Adébánjọ ṣe fún wọn ṣe primary yẹn ní Ìlọrin Adébáyọ̀ ló wọlé bàbá dẹ̀ sọ fún JS Ọláwọ̀nyí foremost journalist wọ́n jọ lọ sẹ́wọ̀n JS mọ́mọ́ bínú èmi ò mọ ọkùnrin rí wọ́n àwọn aráàlú rẹ̀ in fact wọ́n ṣe primaries ẹlẹ́ẹ̀mẹ́ta ìjọ CEO pé ẹni tí wọ́n mú rè CEO náà ní my leader I know you ẹja àgbàbẹ fún kádẹ tí ọmọ kékeré lẹ́yìn and he became governor. kò tọ́ síbẹ̀ Dr. Okunomu first degree second degree in Harvard òun ni bàbá ní lọ́kàn àárọ̀ ọjọ́ ìgbà náà máa announce ẹ̀ òun ni deputy to Ọ̀nàbànjọ ní Ògùn káwọn àgbààgbà ilẹ̀ Ẹ̀gbá tó dé tán ní Ṣolúadé làwọn fẹ́ they put it to vote again Ṣolúadé ló dún win. So Baba Awólọ́wọ̀ never will do that and never will we do exactly that pé ká sọ pé bàbá sọ pé Arẹ́gbẹ́ ti rò pé òun ló máa yan gómìnà lọ́sùn. In fact Professor Adéyẹyẹ sọ̀rọ̀ tẹlifíṣàn pé òun lọ bá Arẹ́gbẹ́ mọ́ jẹra mọ́ yọra ẹ̀ lẹ́nu aṣíwájú ní bóun ṣe close máa ṣíwájú ó láṣíwájú ò sọ fóun ó lóun tẹ sọ fún aṣíwájú pé ṣé ká bẹ̀rẹ̀ process pé ó ní ọ̀ṣọ́jú go ahead. Àgbàṣadéwádé máa yí ọdẹ Ọ̀ṣun tó dẹ̀ ní Oyètọ́lá la fẹ́ and Arẹ́gbẹ́ lòun wò pé báyìí kọ́ làjọ sọ wọ́n dẹ̀ tún ń bá a lọ ṣùgbọ́n àwọn kankan tún ṣẹlẹ̀ tí ó dàbí àhesọ tí mi sì ní báyìí nìkan kan sọ àhesọ ṣùgbọ́n oníkálukú ní tó ń dùn
lọ́kàn. tẹ́ ẹ bá wá wo ìjọba Tinubu ìkíní nígbà tẹ́ ẹ padà mọ̀ pé Tinubu wọlé ààrẹ bó ló ṣe rí lára yín Tinubu ọ̀hún. jẹ́ sọ kínní kan fún ọ a jẹ́ pé èyí ṣe Afẹ́nifẹ́re tó bá jẹ́ Afẹ́nifẹ́re ni wàá mọ̀ bàbá Awólọ́wọ̀ wọ́n fẹ̀sùn kàn ẹ̀sùn èké àwọn tó jẹ́rìí èké gbogbo ẹ̀ òfúùtù fẹ́ tẹ̀ ni ẹni bàbá olówó ìfẹ́ gbàjọba ó ń train àwọn èèyàn ní Ghana àwọn náà ló ń train àwọn bàbá Adébánjọ SG Kókú táwọn yẹn di sójà tó bọ̀ wá ṣé bàbá níbọn nínú ilé ara tiẹ̀ the long and short tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ́mọ̀ ní pé bàbá ń ṣẹjọ́ lọ́wọ́ báyìí ẹni tí bàbá ní kán lọ gbé wá láti ìlú òyìnbó kó wá bá àwọn ro ẹjọ́ ó ń bọ̀ wọn ọ̀tún jẹ́ ó wọlé ọmọ fẹ́ wá lọ bá bàbá pé nǹkan báyìí ni first son wọn tún l'accident tó kú nígbà bàbá Adésànyà máa break ẹ̀ bàbá dé pé à ń sunkún Awólọ́wọ̀ òkú sunkún kú níwẹ̀. So kí lè ò ti ṣẹlẹ̀ sí leader mi apart from that kí ló kàn mí pé bóyá Tinubu wọlé àbí òtún wọlé ṣèbí lè mi ló ti wá bá mi ní ìsìn ṣé mo jọ ẹnìkan tí mo nídìí Tinubu. mo wà náà ń sọ̀rọ̀ yìí kí ló ń sọ yìí ọmọ tí mo bí last ìyẹn kí mo fi ń dánu ó ti bẹ̀rẹ̀ masters ìtẹ́ ìṣe ń bì nílùú òyìnbó kò sì sówó ìjọba iye kan bẹ̀ lọ́rọ̀ kan ṣá mo fẹ́ béèrè kí ni àbò gbọ́ pé mò ń wá nǹkan ni àbò gbọ́ pé nǹkan kan wà tí àfi pé lẹ́yìn ìgbà yẹn gan ṣé wọ́n ti dààmú mi àmọ́ ti dààmú mi mọ èmi tí ẹ rò mí tí ẹ ń sọ síta because ó wà lára nǹkan tí mo gbà ẹni tí ó bá tún ìlú ṣe yóò á kú yẹ̀ lẹ́nu níjọ́ tí gbogbo Yorùbá bá bọ́nú kìnìún ó mọ̀ gbọ́ táwọn kan máa pariwo òun ni mo fi máa ń sọ ọ̀rọ̀ Yorùbá kan gbogbo ibi tí máa ń lọ pé bó ṣe rí ló ṣe rí o dídà ló dà o òun ni Àbíkẹ́ fi dé Kánò tí fi ń pera rẹ̀ ní àbókí gbọ́dọ̀ àbáyọ̀nà náà ọ̀rọ̀ dáadáa fáwọn èèyàn àwọn kan ó jáde ńgbà gbogbo ẹ̀ bá ṣe dá wọ́n láwọn làwọn tún lu ṣe o ẹ̀ mọ̀ wòran yóò ṣe fún àwọn gan wọn bá. Tinubu ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ǹjọ́ ń ṣojú ìran Yorùbá dáadáa báyìí kí lẹ lè sọ nípa ìjọba rẹ̀ irú èèyàn wo ń Tinubu. ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ tẹ̀wé ẹ̀yin lẹ́kọ́lẹ̀ dìbò fún ẹ̀yin mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ débẹ̀ ẹ̀ mọ̀ orí èèyàn tó jẹ́ kẹ́ ẹ tó dìbò fún yìí. èmi ò dìbò fún ṣùgbọ́n sẹ́yìn tẹ́ ẹ dìbò fún ṣé ẹ mọ̀ orí èèyàn tó jẹ́ kẹ́ ẹ tó dìbò fún tẹ́ bá ti mọ̀ orí èèyàn tó jẹ́ tó sì tẹ́yìn lọ́rùn ṣùgbọ́n kó o tọ́ka sí ọ̀rẹ́ rẹ àbẹ́ni tó bá fi ṣe ààyò màá sì mọ̀ orí èèyàn tí wọ́n gan jẹ́. ǹjẹ́ Tinubu kàn sẹ́gbẹ́ Afẹ́nifẹ́re àti pé sọ́mọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni Tinubu kí ni ó bí hatred ìkórira fún Tinubu tàbí dalẹ̀ Tinubu. mo á fẹ́ fi kíní kan hàn ọ́nù fóònù mi lónìí torí bọ́rọ̀ ò bá dé bó ṣe dé yìí Tinubu o bàbá Adébánjọ kò ní hatred fún kó tó di kó bẹ̀rẹ̀ ètò àti máa ṣèpolongo ó wá sílé bàbá Adébánjọ tó ń gbọ́ mi. àgbọ́yé. mú o sì wá èmi wà náà àwọn tó bá ń bẹ̀ níjọ́ náà lọ́hùn ó bá Ṣẹ́gun Sanni ń bẹ̀ present leader Afẹ́nifẹ́re Kábíyèsí Ọláìtàn ó bá ń bẹ̀ ó bá ẹ̀gbọ́n mi AIG Alápinni ó bá ń bẹ̀ ṣé ní tí mò ń sọ yìí ṣó ń gbọ́ wọ́n dé o ó sì wá bá bàbá ó kọ́ kí wa fún ti ẹni ire tó lọ ìyẹn Yínká Odùmákin so òun àti bàbá bẹ̀rẹ̀ bàbá ní Bọ́lá ṣé o rò pé Tinubu máa mú ẹ Ọlọ́run tí ẹ mọ̀ pé kò ní mú un ni ó mọ̀ pé kò ní mú ẹ ọ̀dà ṣé o sì fẹ́ máa bá wọn ṣe ó láwọn jọ máa ná tán ni. ok Tinubu pé ṣé bàbá ló béèrè pé ṣé Tinubu máa mú ẹ báyìí. mú ta ni. mú Tinubu ó ní ṣé Buhari á mú ẹ báyìí má bínú. bàbá ló béèrè wípé ṣé Buhari ṣó máa mú ẹ báyìí ó lóun mọ̀ pé kò ní mú òun. bàbá wa ní tí ò bá ti mú ọ mò ń wá fọ́tò yẹn ní oko bàbá mọ̀ pé mi ò purọ́ o kí ló wá bẹ́ẹ̀ ṣe ó láwọn ọjọ́ máa ná tán bíi ó láwọn ọjọ́ máa ná tí bí ná tán ní bí owó
bàbá ní òkè ńgbà náà Ọlọ́run á fún ẹ ṣe o. Bàbá ní ọ̀ṣọ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ni mo fi ẹ́ ṣe gómìnà, so mo sì ń bọ̀ mẹ́yẹn o. I will be the happiest láti sọ pé èmi náà tún wà nínú àwọn tí wọ́n fi ẹ́ ṣe president. Ó ní ṣùgbọ́n Awólọ́wọ̀ ò kọ́ èmi bẹ́ẹ̀ o. Awólọ́wọ̀ kò kọ́ mi bẹ́ẹ̀. Ó ní nítorí pé tí Awólọ́wọ̀ kọ́ mi ní pé a gbọ́dọ̀ gbé nǹkan ẹrú fọ́mọ, a sì gbọ́dọ̀ gbé nǹkan ọmọ ká gbé fún ẹrú. Yorùbá kọ́ ló kàn o. Àwa tó kàn, àwọn tó kàn ó ní àwọn wá wo kinní ọ̀hún, wá wo àwòrán yìí. Ilé bàbá Adébánjọ ni. AIG Alápinni rè táre wò dáadáa o. ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ta ló jókòó yìí? Bàbá Ayọ̀ Adébánjọ. Ta ló wà ní ibi? Wò dáadáa o. Ta ni? n ò lójú dáadáa. Wò dáadáa. ẹ̀yin. Yóò dà fún ọ. Èmi nù. ẹ̀yin ni. Exactly. Báṣọ̀run Ṣẹ́gun Sanni ni. Mo fi hàn pé mo wà ńbẹ̀ ni kó tó di pé a bẹ̀rẹ̀ ètò 2022 rèé o. So ẹ ń bá ní hatred, Tinubu gan mọ̀ pé òun ò lè pé kò sí nǹkan kan tó ń jẹ́ hatred tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. Tí Tinubu mọ̀ pé hatred kan àwọn èèyàn náà ṣé máa wá sílé bàbá Adébánjọ. Shortly even before this, bàbá Adébánjọ àtàwọn leaders mi tún lọ kí n lè. Wọ́n lọ kí n lè. So kí ni àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ tí wọ́n ń sọ. Àwọn èèyàn ò mọ̀ tí wọ́n ń sọ. Àbúrò mi, àwọn èèyàn ò mọ̀ tí wọ́n ń sọ. Mo ń sọ tòótọ́ pé lórí àwọn èèyàn. Bàbá Adébánjọ ní 1999 òun ló jẹ́ kí Tinubu ó di gómìnà. Nítorí obìnrin ẹ̀ pé Afẹ́nifẹ́re ni. He was with the ẹgbẹ́ Yar'Adua, kì í ṣe Umaru tó kú o. Shehu Musa ẹ̀gbọ́n rẹ̀ inú ẹgbẹ́ rẹ̀ ló wà. Wọ́n jọ ṣe gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe pẹ̀lú Abacha yẹn ni. Ṣóhun tí nǹkan tí mò ń sọ yẹ. Àgbọ́yé o. Wọ́n jọ ṣe ìwé ìtàn ṣe pẹ̀lú Babangida yẹn náà ni. Ṣùgbọ́n nígbà àwọ̀dé láàrin òun àti Abacha ó lọ. So ẹgbẹ́ Yar'Adua yẹn wọ́n ti Yar'Adua mọ́lé ṣe gbogbo ẹ̀. But nígbà June 12 yẹn tóun náà dá sí tóun náà fi di kó sá lọ, òun ló fi ọ́ di ẹgbẹ́ ọmọ Nàdẹ́kò. Ìyẹn ló gbé wá padà. Now ẹni tí ó jẹ́ ọ̀gá gbogbo wa lẹ́kọ̀ọ́ l'Afẹ́nifẹ́re ńgbà náà ó sì jẹ́ ọmọ Afẹ́nifẹ́re láti 1958 bó ti jẹ́ Afẹ́nigidi. And he was just about 20 years old or less ńgbà yẹn. Òun ni bàbá Ganiu Daudu tá à ń pè ní the God of Jesus, God of Lagos. Òun ló kọ́ City Hall tẹ̀ ń wò lẹ́kọ̀ọ́ yẹn tó sì dàbí pé àná ni wọ́n kọ́ ilé yẹn tó bá ṣì ń wò lónìí. And he was chairman at the age of 22 or so. Àwọn yẹn dúró táwọn lọ́wọ́ báyìí. Òun ló sì yẹ kó mú ẹni tí ó jẹ gómìnà òfin lẹ̀ ó sì fa Fúnṣọ́ Williams lẹ̀. Ṣùgbọ́n àwọn tó jẹ́ èèyàn Tinubu ibi t'Arẹ́gbẹ́ṣọlá gan ti wọlé nìyẹn. Wọ́n fà kékọ́rí. Wọ́n ní àwọn ò ní fẹ́ kó dàbẹ́ nípa ẹnìkan péré ni wọ́n fà lẹ̀. Tinubu náà ní interest pé kan jẹ́ káwọn méjèèjì kan lọ ṣe primary. Kan jẹ́ sọ pé wọ́n máa ṣe primary kò ṣẹlẹ̀ rí nínú Afẹ́nifẹ́re. Àwọn kan wá gbéra lọ sílé bàbá Adésànyà. Ọmọ granddaughter bàbá Adésànyà ó sì bá mi sọ̀rọ̀ láti ìlú òyìnbó ní ìjẹrin lórí ọ̀rọ̀ yìí. Wọ́n náà máa dólé bàbá Adésànyà táwọn bá jẹ́ kí primary yẹn ó ṣẹlẹ̀. Bàbá pé meeting pé kí la tún rí kí ilé ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ wa rí. Àwọn kan ní ẹ̀jẹ̀ jẹ́ kí wọ́n lọ ṣe. Òfin kan tí bàbá Adébánjọ fi lẹ̀, bàbá Adébánjọ ní olórí ẹgbẹ́ òun ní chairman AD gbà náà. Òfin tí bàbá Adébánjọ fi lẹ̀ ló jẹ́ kí Tinubu wọlé. Bàbá ò ṣe òfin yẹn lẹ̀ kò mọ ohun tí ó ṣẹlẹ̀. Ó kàn fi lẹ̀ ni pé ẹ̀yin ilé ẹlẹ́wẹ́ lọ́jọ́ lé bàbá o.
ẹ̀yin kíníkan kẹ́ ẹ gbọ́ dáadáa báyìí o òfin yìí àṣọ lórí ẹgbẹ́ ibikíbi tẹ́ ẹ bá ti lọ jà pẹ́rẹ́ ní gbogbo àwọn local government yẹn tọ́lẹ̀ lọ máa bára yín jà ń bẹ̀ nísìnyí o a ò ṣàfà kíní nínú ẹgbẹ́ tiwa o anyway lọ́wọ́ ti lọ jà bá cancel ìbò yẹn ni kò dẹ̀ ní count later ní Délé Aláké sọ fún bàbá Adébánjọ in my presence wípé àwọn mọ̀ọ́mọ̀ jẹ́ kí ìjà ṣẹlẹ̀ ní láwọn local government yẹn Súlérè àti kí láti ń porúkọ rẹ̀ láti Ìkòròdú ibi tí Tinubu ti rọ́wọ́ nìyẹn gbọ́n gbà tán ká gbó òbò yẹn Fúnṣọ́ Williams òun win bàbá Gani Adams lè fi orúkọ Fúnṣọ́ Williams ó lọ fílẹ̀ ní INEC which is the normal thing to do bàbá Gani ò dé sálọ ó ti padà sí wọn tẹ ẹ rí òun ti ṣe lè tó yẹ kó ń ṣe mọ̀ọ́mọ̀ tí wọ́n kó ẹjọ́ yẹn wá bá àwọn bàbá àgbàlagbà ẹ̀yin náà lẹ́ ṣòfin o pébi tí wọ́n bá ti dá awuyewuye sílẹ̀ wọ́n máa káńsù ìbò so òfin yẹn nígbà tí wọ́n máa tẹ̀lé Tinubu win ṣùgbọ́n wọ́n ti múrúkọ Fúnṣọ́ Williams lọ àwọn àgbààgbà ẹgbẹ́ wa ní táwọn ọmọ ìbá gbé wa lọ court òun rí ṣe o a sì fẹ́ wàhálà àánú ẹgbẹ́ wa ẹ mọ̀ kó ẹ jẹ́ kí bàbá Gani Dáúdù kó lọ sọ pé àti ìparí gbogbo ìbò òun ni ẹni tó wọlé rè hàn bá rí bàbá Gani Dáúdù so bàbá Adébánjọ fún rẹ̀ lọ láti wá lọ bá INEC chairman pé nǹkan báyìí ni o èmi ni chairman ẹgbẹ́ o so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bẹ̀gbẹ́ wa jẹ́ nǹkan báyìí la sọ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní tí Gani Dáúdù mú wá ó dáa ṣùgbọ́n òkun kò pé nítorí pé local government méjì wá mẹ́ta àti ní ká council so nígbà tá a ti council ẹ̀ result rèé bí Tinubu ṣe di gómìnà yẹn o so níbo ni hatred ti wá bàbá Adébánjọ was a principled man he never spoke ill gbogbo ọdún mo fi mọ bàbá tí mo fi bá bàbá rìn bàbá ò sọ̀rọ̀ Awólọ́wọ̀ láì darí ó dẹ̀ ṣòro kéèyàn ilé tó lè sọ pé òun sin ẹnìkan fún 100 ọdún tàbí kó jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn bàbá Ayọ̀ Adébánjọ àtìlẹ́yìn wọn Peter Obi tẹgbẹ́ Labour Party ń gbà náà. òun náà là ń sọ Ìgbò ládé lọ́wọ́. ẹgbẹ́ kan wá wà ARG ẹgbẹ́ Afẹ́nifẹ́re Renewal Group àwọn ní ti Tinubu làwọn ṣe. sísòrò sórí. kí ni ìbáṣepọ̀ Afẹ́nifẹ́re Renewal. kò sí nǹkan kan tí ń jẹ́ Renewal as far as I am concerned and I will explain myself o ṣó ń gbọ́ mi dáadáa o. àgbọ́yé. nínú Bíbélì wọ́n máa ń sọ pé 12 tribes of Israel based on what? ṣebí tani ń jẹ́ Israel ṣebí Jacob ni. ṣé Jacob nìkan ni bàbá rẹ̀ Isaac bí ni. Ísọ̀ nǹkan ṣé wọ́n ṣe ọmọ Jacob lẹ́bà sí sọ ẹ ní the God of Abraham the God of Isaac and what? Ọlọ́run Jacobu Ọlọ́run Isaaki Ọlọ́run Abrahamu ìmọ̀lẹ́ fi Ísọ̀ sí. bóyá Ísọ̀ lọ́lọ́run. ọlọ́mọ. bóyá kò lọ́lọ́run. ọlọ́lọ́run. wọ́n the reality of the ground ni pé àwọn ọmọ Jacobu wọ́n ní ìtàn wọ́n ṣoríire ju ọmọ Ísọ̀ lọ. wọ́n ṣírò àwọn tó jọmọ Ísọ̀ náà á mọ̀ wọ́n nù Báíbù nínú wọn náà làwọn tó wá di Edomite Samaritan kí nǹkan ṣùgbọ́n kí n tí wọ́n ti jẹ́ nínú ìpín tí Ọlọ́run lòun fẹ́ fún Abraham ṣé ọmọ kan péré lè Abraham bí ṣé ọmọ kan péré lè Abraham bí so máa gbọ́ mi mo ti sọ kinní kan lẹ́ẹ̀kan pé a máa ń láwọn Júdásì nígbà tí Júdásì kú wọ́n ṣe mọ́mọ́ rẹ̀ kan fi padà sínú àwọn àpọ́sù. wọ́n dìbò wọ́n sì mẹ́rin tó máa fi mú tó máa kì í ṣe pé láti ìdí bàbá kan kó lọ sídìí ọmọ lọ́wọ́ ké bẹ́ẹ̀ ni àwọn tó yẹ kó take over láti ọ̀dọ̀ bàbá Awólọ́wọ̀ àwọn ọmọ tí ń bíbí inú bàbá Awólọ́wọ̀ ni ìlànà. so n táwa ń sọ ni pé ẹ̀ ń bá ti lọ ní 62 bàbá ló sì jí padà o Awólọ́wọ̀ náà tí Awólọ́wọ̀ máa ń ṣe ni pé ìdí oúnjẹ pé kájọ jẹun ó dì púpọ̀ ni bàbá ti máa ń parí ìjà
tá a bá ṣe ń bára wa jẹ maximum trust ni wọ́n fi lè jẹun lẹ́mi o ti bìlí pé mi lè ṣe ẹ́ ní sùtá tí wọn náà tó sì wá sílé mi o ti bìlí pé o lè ṣe mí ní sùtá in tí ó ń jẹ́ pé a fi ọkàn tánra wa tó yẹ láyé yóò sí wọ́n sì pé àwọn èèyàn náà nígbà Rọ́ṣídì padà wọ́n jọ jẹun gbọ́n nǹkan kan ni o àlejò rẹ o nígbà sìsá tó kún mọ́ máa rí ẹ̀bùn tí Rọ́ṣídì fún sìsá sì ń lò dọ́là which was a cooker hostess cooker sìsá sì ń lò lọ́dà ní tẹ́mi kan sọ ni pé Rọ́ṣídì ò padà wá sínú ẹgbẹ́ yẹn mọ́ ó bẹ̀rẹ̀ o wọ́n gbà o ṣùgbọ́n kò padà wá sínú ẹgbẹ́ yẹn mọ́ same thing with Akínlóye same thing with Adédìbú same thing with Ẹ̀náwóró too was in jail with Baba Awólọ́wọ̀ now so àwọn tó bá ti lọ bẹ́ẹ̀ yẹn ok tí Jákàndé bá lọ dá ẹgbẹ́ mi ilẹ̀ tó pè l'Afẹ́nifẹ́re ṣé ẹ mọ̀ ni tẹ́ fẹ́ kà kún wa ni so àwọn kan bínú lọ wọ́n lọ dá kan lẹ̀ ok wọ́n ń pè kíní kan ní renewal fine ní tó bá wù yẹn lè pé kò kan àwa ní táwa mọ̀ ní pé àwa la represent Awólọ́wọ̀ there is a succession planning it's apostolic. ó ti ní bẹ́ẹ̀ ṣe ń tò ó. ó ní bá ọ̀dà káwọn Catholic bá máa sọ̀rọ̀ ní ìṣèkí wọ́n sọ wọ́n á ní the seat of St. Peter òní Pope jókòó lé wọ́n sì ní bá ṣe ń tò Pope wọn it's apostolic. so ṣé Anglican kan lè lọ ní ìsìnkú ni mo fẹ́ di Pope ní ìjọ Catholic àbí ìjọ elétò kankan lè lọ sí tó bẹ́ẹ̀ lọ di Pope mbẹ́ so ìtawà ń sọ òun lé o ẹ bá wù yẹn pẹ́rẹ́ ṣùgbọ́n látòrí bàbá wa Awólọ́wọ̀ ó lọ sórí bàbá wa Jásìn for a few months ó lọ sórí bàbá wa J.O. Ọ̀dẹ́bíyì ìbátẹ̀ tí wọ́n á lọ sígbà yẹn sọ́dọ̀ C.O. Adébáyọ̀ kó tó di kó lọ sọ́dọ̀ bàbá Adésànyà kó tó di kó lọ sọ́dọ̀ bàbá wa lọ́ọ̀ tí ń pè bàbá Àkúrẹ́ Fáṣọ̀rántì kó tó di kó wá sọ́dọ̀ bàbá wa Ayọ̀ Adébánjọ ní ìsìn wà lórí kábíyèsí ọba Ọláìtàn ní táwa mọ̀ tó ń jẹ́ Afẹ́nifẹ́re tẹ́ bá fẹ́ pe àwọn tó ń represent each zone kìíní kan tá a fẹ́ lọ ṣe l'Àbújá wọ́n ti kọ lẹ́tà special letter sí Afẹ́nifẹ́re pé ẹ kóra yín wá o we are giving you official wọ́n ṣe pé àwọn tó ń dárúkọ yẹn address to kábíyèsí ọba Ọládìpọ̀ Ọláìtàn wọ́n ṣe wọ́n pa àwọn tó ń bẹ́ máa dárúkọ yẹn ta ló recognize wọn. so tí n bá fẹ́ sọ pé mo fẹ́ dì mí ní ẹgbẹ́ tí èmi ń ṣe àti ibi tí mo fara tì àbí tí mo ti invest gbogbo ìmọ̀ ọgbọ́n tọ́lọ́run fún mi àti gbogbo nǹkan tí mo ní tí mo fi ń sin Afẹ́nifẹ́re màá wá ní pé àyè kan wà tí mo fẹ́ gbà fún àwọn kan tí mi ì tiẹ̀ mọ̀ rí táàjọ lájẹsùpọ̀ àjọ jókòó báyìí kájọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá ní pé mo bímọ síta ní ìsìn Ọlọ́run ti sọ̀lú dẹ̀rọ ẹni pé ká lọ ṣe DNA test ni so I will never demean myself ní nǹkan tí mo gbọ́njú bá ìwé Awólọ́wọ̀ ń bẹ ní mo mọ nǹkan tí mo lè ṣe bí nǹkan bá fẹ́ dàrú mo mọ nǹkan tí mo lè ṣe tí n bá dé Ìkànnì lónìí mo ń ṣe bí ọba in fact tí sista mi bá mọ̀ pé mò ń bọ̀ wọ́n ti bá mi wá special ayamase sílẹ̀ káwọn lọ ọbẹ̀ kí wọ́n lọ àbí bàbá ò mọ iye ọmọ tó bí ni.